Mo kí ẹni tó bá wo ètò mi, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí wa bá ṣe ń kíra níkẹ́ ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí ọdún ẹ̀là mímọ́ tá a ṣe. A dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè bó tiẹ̀ jẹ́ pé àkáǹtì wa àmọ́ bóyá a ṣì wà under restriction torí wọ́n sọ pé a lo orin kan, so and because of that Facebook ti sọ pé wọ́n máa restrict wa, but yet a ṣì máa ṣe program. Ẹni tó bá wọlé ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò wa. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí ọdún ẹ̀là mímọ́. So àṣeyí ṣàmọ́dún o, láṣẹ Èdùmàrè. Ọdún ẹ̀là ti jẹ́ ọdún tí àwọn bàbá wa ti ń ṣe tipẹ́tipẹ́, ṣùgbọ́n nígbà tẹ́sìn àjèjì dé ó ti gbà lọ́wọ́ wa, a ṣe mọ́. Àwọn bàbá wa tó wà ní ìṣẹ̀ṣe nìkan ló ń ṣe. Òun ni mo ṣe máa ń sọ pé ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yẹn, nítorí pé ká ní pé kò ń ṣe àwọn ni àbá máa rí nǹkan kan dé bá o. So adẹ́rìí nítorí pé ìtàn ẹ̀là àti ìtàn Jésù jọra nínú Ifá, ó ti jẹ́ káwọn bàbá wa ti gbàgbé ẹ̀là. Wọ́n máa sọ pé ẹ̀là ni Jésù, ẹ̀là ni Jésù. Ṣùgbọ́n Ifá ní ká má fi sùúrù pe sùúrù, ká má fi sùúrù pe sùúrù. Ohun tó bá jọra òun náà fi ń wéra. Bẹ́ẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé ìtàn ẹ̀là àti Jésù ó fẹ́ jọra díẹ̀díẹ̀. Ìbí Jésù àti ìbí ẹ̀là, wípé ìbí wọ́n ṣe sọ pé Jésù ṣe wá sípa ayé nípa ìbí ìyanu. Bẹ́ẹ̀ náà ni ẹ̀là ṣe wá nípa ìyanu, but kò ń ṣe kankan náà ni wọ́n. Kò ń ṣe kankan náà. Wọ́n yàtọ̀ síra wọn. So torí pé tẹ́ bá lọ kà àwọn ọmọ ìyanu pọ̀, kò ń ṣe ẹ̀là nìkan, kò dẹ̀ ń ṣe Jésù nìkan ṣo lọmọ ìyanu. Nínú táwọn òyìnbó ṣe sọ, even ní ancient Greek gan ọmọ ìyanu wà. So tá a bá dẹ̀ ti lè sọ pé ẹ̀là ni Buddha, tá a sọ pé ẹ̀là ni Krishna. Tí ẹnìkan bá sọ sí pé ẹ̀là ni Buddha àti tó bá ní ẹ̀là ni Krishna, ẹ rí pé àwọn èèyàn máa ní rárá o. So báwo la ṣe máa sọ ẹ̀là di Jésù? So ìyẹn lọ bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn wá lọ́wọ́ fún nǹkan tá a sọ ká fẹ́ ṣe. Torí pé láìsí ẹ̀yin kò sí àwa. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ fún àtìlẹ́yìn tí gbogbo yín fún wa láti jẹ́ kí ọdún náà kó wá sí ìmúṣẹ, kó dẹ̀ wá kó dùn, kó lárinrin. Pé a dá ọjọ́ pé a dá oṣù kù. So Olódùmarè dẹ̀ gbàkóso. Torí pé ẹ̀là fúnra ara ẹ̀, òun ló polongo ara ẹ̀. Òun ló fẹ́ sọ pé àsìkò ti tó pé ẹ gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin èmi àti Jésù. Èmi máa ń sọ pé èmi ò bá ẹnikẹ́ni jà. Torí mo rí àwọn Christian kan tó wà tí mo sọ pé ẹ̀là ò kì í ṣe Jésù. Wọ́n ní mo wá discriminate. Mi ò discriminate. Òótọ́ tó wà nínú religion òun la wá sọ. Christianity ilẹ̀ Lárúbáwá ló Middle East ló ti wá. Ìṣẹ̀ṣe ní títí wá. So ẹ̀là pẹ̀lú àwọn ọ̀rúnmọlẹ̀ náà jìjọ ń ṣe. Jésù àtàwọn angel Michael, Gabriel, Uriel. Tẹ́ bá pe Jésù, tẹ́ bá pe Gabriel, Uriel kankan báyìí wọ́n jọ wà. Ṣùgbọ́n ẹ̀là mímọ́ àti àwọn Ògún, Ṣàngó, Ọ̀rúnmìlà. Because tẹ́ bá pe fans, tẹ́ bá lọ dáfá. Tẹ́ bá sọ wá dáfá fún yín sí Ifá ní kẹ́ lọ bògún. Ṣé mọ̀ pé kẹ́ tó Ọ̀rúnmìlà ti sọ pé kẹ́ tó gbọ́ ohùn rárá. Ìyẹn Ifá tó ń ṣe ohùn Olódùmarè, pé tẹ́ bá fẹ́ gbọ́ ohùn Olódùmarè pé ẹ̀là ni kẹ́ pé kẹ́ ní kẹ́ làárọ̀ wá. Pé tẹ́ bá ti ní kẹ́ làárọ̀ wá o, ìgbà yẹn ni Ifá máa sọ̀rọ̀. So okay. Tẹ́ bá sọ délé fans, tẹ́ wá ní Jésù rọ̀ wá. Jésù rọ̀ wá. Ifá ò ní dá yín lóhùn torí Ifá ò gbọ́ orúkọ yẹn. Ṣùgbọ́n tí ẹ bá sọ pé ẹ̀là rọ̀ wá ń sìn, Ifá máa sọ̀rọ̀. Tí Ifá bá dẹ̀ máa sọ̀rọ̀, Ifá máa lead yín lọ sí, ó lè ní kẹ́ lọ bọ Ògún, ó lè ní kẹ́ lọ bọ Ṣàngó. Ṣé ẹ understand? So Ifá ò lè sọ pé kẹ́ lọ Ògún, Ṣàngó. Ní Ifá máa ní kẹ́ lọ bọ bàbá mi àbọ̀rọ̀ àbọ̀yè sà. So
bàbá ẹ káàbọ̀ bàbá. Ifá máa ní pé kẹ́ lọ bọ Ògún, máa ní kẹ́ lọ bọ Ṣàngó ni, kò ní sọ pé kẹ́ lọ bọ Jésù àbí nǹkan kan. So ibi tẹ́ máa ti mọ̀ pé àwọn tó ń ti ju àwọn ibi tí ẹ̀là máa darí yín sí nìyẹn. So ẹ̀là máa darí yín lọ sí, ó máa darí yín lọ sọ́dọ̀ àwọn irúnmọlẹ̀. Irúnmọlẹ̀ lọ̀lá máa darí yín sí. Bọ̀tẹ́ bá lọ sí church, tẹ̀mí bá gbé yín, ẹ rí i pé tẹ̀mí bá gbé yín sí ẹ̀mí á ní kẹ́ lọ ka sáàmù. Tó bá ń jíṣẹ́ ní church, wọ́n lè sọ pé especially àwọn kérúbù, wọ́n lè ní ìmọ́lẹ̀ méje, kìíní kan méje, pé wọ́n á wá lọ, wọ́n á wá pe Holy Michael nígbà 21. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ṣe rí pé ìyẹn yàtọ̀ sí ti ìṣẹ̀ṣe. So wọ́n lè sọ pé wọ́n máa pe Holy Michael ní ìgbà 21 àbí nǹkan kan bẹ́ẹ̀, wọ́n á ní kẹ́ka ìsáyà, kẹ́ka ilé, kẹ́ka ilé kẹ̀hẹ́n. So ẹ ti rí pé ó ti yàtọ̀ bẹ́ẹ̀ yẹn. So a ní sọ pé torí pé ó ti jẹ́ similarity ká dẹ̀ máa change ẹ̀, because kò dáa fún ọjọ́ iwájú wa. Tàbá ń continue láti máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó dàbí ìgbà tá à ń pe ajá lọ́bọ, tá a sọ fọ́mọ pé ọ̀bọ lajá ń jẹ́ o, tọmọ kékeré dẹ̀ ń sọ pé ajá o, ọ̀bọ ni o. Ṣé mọ̀? Ọmọ tẹ́ ti sọ fún láti kékeré pé ajá lọ̀bọ, ṣé ọmọ yẹn lè wà mentally okay? Kò lè wà okay mentally now. Tó dẹ̀ wá ń ba yín argue pé àníṣe alájá lọ̀bọ sẹ́, ajá ni o, ẹ sọ fún pé ọ̀bọ ni ajá. A ní tó wá ń jà pé a ní ìsọkúsọ lẹ̀ ń sọ sẹ́, ajá sẹ́, mo ní ọ̀bọ lajá sẹ́, ẹ lè bá mi sọ. Mo ní ọ̀bọ lajá. Ẹ jọ ọmọ tán ti sọ fún láti kékeré pé ajá lọ̀bọ, ẹ jọ ṣé orí ọmọ yẹn lè pé? Orí ọmọ yẹn ò lè pé o. Orí ẹ̀ ò lè pé rárá. So nítorí ìdí yẹn, òun ni a ṣe ń ṣe àwọn àtúnṣe, a ṣe ń ṣe àwọn correction, àwọn àṣìṣe táwọn bàbá wa ti ṣe. Káwọn sọ pé torí pé látọdún òun náà ti gbélé wa lọ́wọ́, wọ́n bá gbé nǹkan tí ò correct lé ẹ lọ́wọ́, o ò lè continue now. That's why tó òyìnbó kì í ṣe báwa ṣe ń ṣe. Òyìnbó yàtọ̀ sí bá ṣe ń ṣe. Ẹ rí, kò sí nǹkan bóyìnbó ṣe wà yẹn. Ìjọ tóyìnbó bá ti mọ̀ ó tọ́, lòyìnbó walk away kúrò nínú kó kẹtì fún òyìnbó ní information yẹn for 1 million years. Ìjọ tóyìnbó bá ti rí proof pé nǹkan tí ẹ pass sóhun pé kò correct, òyìnbó máa bẹ̀rẹ̀ sí ń sọ fún next generation ẹ̀ pé kò correct. Èyí táwa máa jà pé wọ́n wá attack wa ni, wọ́n wá gbógun ti wa ni, wọ́n wá ṣe kinní kan ni, wọ́n wá ṣe kòkò ni. Òyìnbó máa walk away ni. Tóyìnbó bá ti sọ fọ́mọ ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o, next generation òyìnbó ò ní accept ẹ̀ mọ́. Bó ṣe yẹ káwa dúdú ṣe máa ronú nìyẹn. Ara nǹkan tó yẹ ká ní ìlọsíwájú nìyẹn. Ara nǹkan tó yẹ káwa dúdú ní ìlọsíwájú nìyẹn. Torí pé a lọ́ọ̀kọ̀ ọpọlọ wa. Àti ẹ̀ ronú pé bíbélì yìí gan èèyàn ló kọ. Àfi bẹ́ẹ̀ ni pé bíbélì yẹn pé ó jábọ́ láti ọ̀run. Yes, òyìnbó kọ̀wé fún yín. Òyìnbó sọ fún yín pé ẹ gbọ́dọ̀ question ìwé táwọn fún yín. Ṣùgbọ́n àwọn òyìnbó yìí tó kọ̀wé fún yín ní UK, United Kingdom, Church of England ló kọ Bible tá à ń lò báyìí, King James Bible. Church of England ló kọ Bible yẹn. Church of England ní nǹkan tí mo dá láti sọ ni pé Church of England ní Biblical Archaeology School. Church of England wọ́n ní Biblical Archaeology School. Biblical Archaeology School. Church of England ní Biblical Archaeology School. Biblical Archaeology School tí wọ́n ti ń ṣe ìwádìí gbogbo ìtàn táwọn bàbá wọn kọ sínú Bible. Wọ́n lè ti bẹ̀rẹ̀ archaeology finding yẹn. Wọ́n ti bẹ̀rẹ̀ archaeology finding kán tó gbé Bible wá fáwa, kán tó wá kọ sí èdè wa. Ẹ lọ ṣèwádìí. Book of the Dead, ẹ mọ̀ wà tí wọ́n ti lọ gbé ní Egypt tó ti wà ní England. Ẹ mọ̀ pé gbogbo àwọn researcher tí wọ́n ń ṣe research lórí Bible, ṣé mọ̀ pé England náà wá, British Museum ni wọ́n wá. Book of the Dead
tí wọ́n sọ pé most things tó wà nínú Bible ló wà nínú ẹ̀ tí wọ́n náà ti kọ 2000 years before kan tó sọ pé wọ́n bí Jésù tó dẹ̀ yẹ pé gbogbo ìtàn Acts of Apostles yẹn gbogbo ìtàn yẹn ló wà nínú ẹ̀. Ó wà ní England níbí yìí wọ́n gbé ní Egypt. So kí ni mò ń try láti sọ ni pé àwọn ìjọ yẹ kán ní archaeology school. Ìjọ yẹ kán ní archaeology school. Kí ni mo lórúkọ ẹ̀? Ṣó yẹ káwọn ó yẹ káwọn England ṣó yẹ kán ní archaeology school? Kò yẹ kán ní archaeology school. Ṣé tí wàá rí nǹkan tó tún wá pa bàbá rẹ̀ àwọn Júù ẹjọ́ ṣé mo wà audible? Àwọn Júù wọ́n ní archaeology school ní Israel. Àwọn Júù wọ́n ní archaeology school wọ́n ní Israel. Àwọn Júù ní archaeology school ní Israel. Wọ́n ní archaeology school ní Israel tó jẹ́ pé àwọn náà tún ń ṣe investigation lórí gbogbo nǹkan tí ó wà ní Bible. Ìyẹn àwọn Júù. Kò yẹ kán ní archaeology school. Bí tẹ́ máa ti mọ̀ pé òyìnbó pórí wọ́n pé nìyẹn. Àwa ní Nàìjíríà ṣé kò yẹ kí gbogbo àwọn bàbá wa tán pera wọn dadi jíò àbí nǹkan kan yẹn èyí tán fi ń kọ́ auditorium káàkiri yẹn ǹjẹ́ kò yẹ káwọn gan ní archaeology school? Ṣé kò yẹ kán ti kọ́ biblical archaeology school sí Nàìjíríà kán máa fi ṣe investigation wọ́n fẹ́ fi mọ̀ bóyá ìtàn tí wọ́n kọ ò ṣàròsọ ni o àbí ó correct? Ṣé kò yẹ kí Nàìjíríà ní archaeology school? Ṣé kò yẹ ká ní archaeology school? Torí pé lè ní ìtàn tí wọ́n kọ fún wa yẹn a ti sọ di orírun wa. Ìtàn onítàn a sọ di orírun wa. Ìyẹn ìtàn àwọn Júù a sọ di orírun wa lénìí. A sọ ìtàn yẹn a sọ di orírun wa. Ìyẹn àwa ọmọ káàárọ̀ àjíire ni mò ń sọ. A sọ ìtàn àwọn Júù a sọ di orírun wa lénìí. Tá bá ń sọ táwọn Yorùbá bá ń pa ìtàn àwọn Júù báyìí ẹ rò bóyá wọ́n wà ń bẹ̀ ni. Ìtàn tó jẹ́ pé 200 years ago àwọn bàbá yín wọ́n nílò ìgbàgbọ́. They needed faith. Wọ́n nídìí ìgbàgbọ́ láti ẹ̀ ti mọ̀ pé ṣé ìtàn yìí o ṣé òótọ́ ni àbí ó correct? Yes, because wà táwa gan ṣì kéré wọ́n máa ń sọ fún wa pé ká nígbàgbọ́ o pé ìtàn tó sọ fún wa yìí o ìtàn tó bá ti jẹ́ pé o kò kàn ẹ́ ló máa nígbàgbọ́ lé lórí náà pé tó jọ́ tí ìgbàgbọ́ ẹ̀ bá dẹ̀ ti shake lórí ìtàn tá a sọ fún yín ọ̀run àpáàdì lẹ́ ń lọ. Ẹ jọ ṣọpọ̀ lọ́wọ́ à ń bẹ̀. You came to tell me something. Ẹ dẹ̀ sọ pé ìtàn tí ẹ wá sọ fún mi yìí o mo gbọ́dọ̀ gbà á gbọ́ mi ì dẹ̀ gbọ́dọ̀ ṣe ìwádìí lórí ẹ̀. Ẹ wá sọ̀tàn fún mi jẹ́jẹ́ mi mo jòkó sílé mi torí àwọn bàbá wa jẹ́jẹ́ wọn náà jòkó sílé wọn. Wọ́n sọ pé ìtàn tá a gbé wá yìí o ẹ ní láti gba ìtàn yìí gbọ́. You must believe it. And for you láti gba ìtàn yìí gbọ́ o gbọ́dọ̀ reject o dẹ̀ gbọ́dọ̀ mind ẹ o gbọ́dọ̀ shake o gbọ́dọ̀ lọ kó lọ wádìí lórí ìtàn yẹn pé ṣé ìtàn yìí ṣé òótọ́ ni àbírọ́. You must not. O gbọ́dọ̀ lọ bójú rí Káyọ̀dé ókè ẹ ṣé bàbá mi Fárínú. So o gbọ́dọ̀ lọ kó lọ ṣèwádìí pé ìtàn yìí ṣé òótọ́ ni àbírọ́. You don't have right. Ìyá Bọ́sẹ̀dé ẹ káàbọ̀. O gbọ́dọ̀ ṣe ìwádìí. Ìjọ tí mind ẹ ò bá ti gba nǹkan tá a sọ yẹn mọ́ inú náà ló ń lọ. Ẹ jọ ṣó make sense. Ẹ rí i pé bíi pé wọ́n pé that is just a control.
is a control. Àwọn tó dẹ̀ wá sọ fún yín pé ìtàn yìí o ẹ gbọ́dọ̀ ṣe ìwádìí, àwọn dá Biblical Archaeology School sílẹ̀. Wọ́n lọ sí Egypt, wọ́n lọ gbé Book of the Dead, wọ́n lọ gbé Sumerian text. Gbogbo ìtàn, gbogbo ancient history tí wọ́n ti kọ, wọ́n bẹ̀rẹ̀ sí lọ ń ṣèwádìí. Gbogbo ancient kínní tí wọ́n ti sọ pre-dat, àwọn bẹ̀rẹ̀ sí lọ ń ṣe findings. Ṣùgbọ́n àwa tó ń gbé tàn wá bá, wọ́n ní a gbọ́dọ̀ ṣèwádìí. Àwọn Júù tó wá jẹ́ pé àwọn ló wà ní center ìtàn yẹn gangan, tó wá jẹ́ pé wọ́n sọ pé àwọn gangan ló nìtàn. Àwọn Júù tún wá bẹ̀rẹ̀ sí wọ́n tún wá bẹ̀rẹ̀ archaeology evidence lórí history yẹn. Àwọn Júù wọ́n wá ń ṣe archaeology findings láti lè mọ̀ bóyá àwọn kọ̀ọ̀kan, that's àwọn ìtàn kan wà táwọn pa ń sí tí ò make sense. Lámúrúdu ni bàbá Odùduwà, ṣèbí òun ló ń jẹ́ Nimrod. Àwọn Júù sọ pé kò sẹ́ni tó ń jẹ́ Nimrod. Nimrod ò exist beyond the Bible. Kò sí proof ẹ̀. Akkadian Sargon òun ló exist ní time tó ní Nimrod exist, and he was a king in Babylon. Kò ń ṣe Nimrod, because Babylon tó ń sọ ń gbà yẹn òun ni present day modern day Iraq. Gbogbo ìtàn Old Testament, Adam and Eve ni, Noah, gbogbo all the biblical heroes, according to the Bible, they actually, ẹ káàbọ̀ bàbá mi Andy, they actually exist in ní kíní náà wà, Iraq ni wọ́n wà, Iraq ló sọ pé Garden of Eden wà, because Abraham ọmọ Iraq ni, ta ló máa roko sílé ẹ̀ tí ò ní sọ pé kíní. Ukasdin tán ti bí Abraham, Iraq ló wà. Àbọ̀yè bọ́ ṣíṣe bàbá mi Fáfẹ́mi. So Iraq ni. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé àwọn Júù wọ́n ti ṣe ancestral DNA. Mo ṣe máa sọ fún àwọn tó máa sọ pé àwọn Júù yẹn pé fake, wọn ò fake. Ṣé ráwa dúdú àìnítẹ́lọ́rùn ní problem wa. Torí pé wọ́n ti promote sọ pé àwọn Júù ní hero, òun la ṣe ń sọ pé àwa ni Júù. Àwa kọ́ ni Júù. Dúdú ni aboriginal tó ní Canaan. Àwọn dúdú ló ní Canaan táwọn Júù tí wọ́n pa, tí wọ́n lé kúrò ńbẹ̀. Àwọn èèyàn dúdú pọ́nbélé, àwọn Negro tó nírun bó ti wà yìí, àwọn ni ó wà ńbẹ̀, àwọn ló tẹbẹ̀dó. Àwọn èèyàn dúdú ló níbẹ̀. Àwọn èèyàn dúdú ló nílẹ̀. Àwọn ni àwọn Júù tí wọ́n lé dànù. Àwọn baba ńlá àwọn Júù tó ń lé dànù, tó ń sọ pé tí Mósè tó ní wọ́n gbalẹ̀ fáwọn bàbá wọn, according to the book ni o. Kò sẹ́ni tó wà ńbẹ̀. So Ibrahim, ibi tí wọ́n sọ pé wọ́n ti bí Ibrahim ní Ukasdin, ṣẹ́yìn rírì èèyàn dúdú bíi tiwa ìkówó jẹ́ ará ìlú bẹ̀. Irú àwọn wo ló ń gbé bẹ̀? Ṣé báwọn ábí tán tàbí Arab tán bàbí India, ṣé báwọn ló wà ní Ukasdin dìde ní? So báwo la ṣe wá di ọmọ Israel? Báwo ló ṣe wá jẹ́ ká ṣe wá di ìran Israel 12? So gbogbo àwọn dúdú tán máa ń sọ pé àwọn Júù yẹn pé irọ́ náà ń pa. Àwọn dúdú yẹn wọn get ara wọn, because gbà táwọn Júù tán ṣe ancestral DNA wọn, ancestral DNA àwọn Júù ó wá láti Iraq ló ti wá. Ibi tán sọ pé Abraham ti wá, ibẹ̀ ni ancestral DNA wọn ti wá. Ṣé báwọn Júù ló kọ Old Testament? Ibi tán sọ pé ìtàn ní DNA Ibrahim ti wá, ibẹ̀ náà ni DNA àwọn Júù ti wá. Iraq ni DNA àwọn Júù ti wá. Iraq kí lorúkọ máa ó ní ṣé Saddam ni? Saddam Hussein èwo ló Saddam kọ́ ni ọmọ Iraq yẹn? Ṣé Saddam ni? Àbí Osama bin Laden? Osama bin Laden family tree Ibrahim ló ti wá. Ṣé ẹ̀yin àti Osama bin Laden ìṣẹ́jọ ní DNA kan? Olúwo tó sọ pé ọmọ Abraham lòun ni mò ń try láti sọ yìí. Osama bin Laden family tree Ibrahim ni. Saddam Hussein
family tree Ibrahim ni. Àwọn òyìnbó ò ń ṣe mùmú bíi titi wa, àwọn ń ṣe àbọ̀yèbọ ṣíṣe ìyá wa Títílayọ̀, àwọn ń ṣe ancestral DNA. So ancestral DNA wọn àbọ̀ ṣíṣe ẹ̀sìn Yorùbá, ancestral DNA wọn ó tálì pẹ̀lú ìwé tí wọ́n kọ, bó ṣe jẹ́ pé àwa ò lè rí ìtàn ara wa nínú ìwé yẹn, tó jẹ́ pé ancestral DNA tiwa náà bí Ifá ṣe sọ̀rọ̀ wa náà lẹ ṣe máa bá. That's why tó máa sọ pé no race is lost. Tẹ́ ẹ bá ti tẹ̀lé nǹkan, tẹ́ ẹ bá ti tẹ̀lé colonial created ancestor, bàbá ńlá tí colonial create fún yín, Adam àti Éfà, ipò ní bàbá yín, tán lọ́mọ Háàmù nìyín, ẹ lè sọnù. Ó tó rà yẹn, oral tradition àwọn Júù ni, kì í ṣe oral tiwa. Ìtàn tiwọn, bọ́n ṣe exist, bọ́n ṣe pass ẹ̀ sí wọn, òun náà kọ síbẹ̀, kò ń ṣe fún àwa. That's why tó àwọn Júù, ó máa ń dùn àwọn Júù pé àwọn Christian gbé Old Testament wá fún wa. Wọ́n máa sọ pé gbogbo òfin tó wà ńbẹ̀ o, ẹ sọ lókùúta pa ni o, kò ń ṣe fún wa, àwọn làwọn ní. Gbogbo ègún tó wà ńbẹ̀ yẹn is for the Jews, kò ń ṣe fáwa. Bọ̀ léni ègún tí kìí ṣe tiwa, àkóríbọ̀, májẹ̀mú tí kìí ṣe tiwa, àkóríbọ̀. Àwọn tó wá gbé májẹ̀mú yìí wá fún wa, àwọn ò wá larí mọ́. Àbọ̀yèbọ ṣíṣe bàbá wa Àkànbí, àwọn ò larí mọ́. Àwa wá larí mọ́ nǹkan tí ò yẹ ká larí mọ́. Ẹ ò bá yẹ tiwa ṣe wá rí. Bí Ifá ṣe sọ pé eégún dọlá, ó fi eégún lé bàbá tiẹ̀ sílẹ̀, ó lọ ń gbé eégún eléégún, ayé eégún dọlá, kí ni Ifá sọ kó ṣe? Ó láyé ẹ̀rùn gégégégé, ayé ẹ̀ bàjẹ́ porogodo ni. Ìrẹ́tẹ̀ǹgbè, ó ní adífá fún ìwọ̀dẹ̀rẹ̀ tó ń ṣalábàárìn ẹja. Gbogbo nǹkan tó lódùmarè tẹ́já máa jẹ lọ́lọ́run ti fi kẹ́ o. Ṣùgbọ́n ojú kòkòrò ẹja, bàbá Gbádébọ̀, ojú kòkòrò ẹja, òun ló sọ ẹja di ẹrú ìwọ̀ dèní. Àbí Olódùmarè tó dá ẹja sínú ibú, ó ti pèsè nǹkan tí ẹja máa jẹ. Ṣèbí ìwọ̀, ṣèbí invention ni ìwọ̀, ṣèbí wọ́n invent ìwọ̀ ni. Kó tó di pé ìwọ̀ dénú ayé, lẹja ti wà nú omi, tẹ́já dẹ̀ ti ń jẹun. Ọba tó dá ẹja, ó ti pèsè nǹkan tẹ́já máa jẹ. Ṣùgbọ́n ojú kòkòrò, òun ló sún wa débi tá a délé nìyí. So àwọn àtúnṣe yẹn la gbọ́dọ̀ ṣe, wípé ẹ̀là àti Jésù wọn ò kì í ṣèkan náà. Òyígí ló bí ẹ̀là, Màríà níyá Jésù. Joseph, òun náà sọ pé ọkọ Màríà ní Joseph, torí Bible sọ pé Jésù ní àwọn àbúrò, ara wọn ni James, tán ló jẹ́ head àwọn church, James the brother of the Lord. So Bíbélì ka gbogbo àwọn ọmọ àbúrò Jésù fún wa, pé ìgbà tí Jésù lọ sí ìlú ẹ̀, tí nínú Matthew, tí ó lóun ò bá àwọn fámìlì òun ṣe mọ́, làwọn èèyàn wò pé ọmọ yìí ṣẹ́gun James lélẹ̀, ọ̀rọ̀ tọ́mọ tí wàá ń sọ èso ti wá yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Bíi pé Jésù, tẹ bá kà yẹn tó bá ní kọ́mọ́ sí sálẹ̀ pé ó dà pé Jésù ti lọ, ó ti kúrò nílé, ó miss ìgbà tó padà dé, ó mú idea míì wá tó strange sáwọn èèyàn ẹ̀. Wọ́n á wò pé àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọmọ yìí ó powerful gan o, kinní kan, ṣé kìí ṣe ẹ̀gbọ́n lágbájá lélẹ̀, Bíbélì list àwọn àbúrò Jésù. Ṣùgbọ́n ẹ̀là mímọ́ nínú Ifá, ẹ̀là ò lábúrò, ìyá ẹ̀là ò dẹ̀ lọ́kọ, ìyá ẹ̀là kò ní ọkọ. Jésù, ìyá Jésù ó padà bímọ. Jésù ní àwọn siblings, táwọn míì bá fẹ́ yí, wọ́n á tún ní àwọn ọmọ tí Joseph ti bí ni. Bíbélì ò sọ yẹn fún wa. Kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan ṣá láti lè favour Bible yẹn, a ṣáà máa purọ́ tí ò kàn wá, a máa purọ́ tí ò kàn wá. Many similarities ló wà láàrin ẹ̀là àti many differences ló wà láàrin ẹ̀là àti Jésù. Èmi gbà yí pé kíní ẹ̀là yìí, àwọn Podùgí, ṣe rí pé wọ́n ṣe gbé sórí Jésù, bọ̀ sí yẹn kọ́ mo fẹ́ sọ lénìí.
èmi kàn fẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa, àwọn ẹni bí ẹni, ẹ̀yin èèyàn bí èèyàn, a máa rí yín bá. Wípé a sọ pé a fẹ́ tún ẹ̀yìn àwọn bàbá wa ṣe. Ọdún Ẹ̀là Mímọ́ yìí, àwọn bàbá wa ti ń ṣe tipẹ́. Ṣùgbọ́n ìgbà tó ń gbé ẹ̀sìn míì dé, tí a gbẹ̀sìn míì, ta dẹ̀ tó yẹ pé ìtàn tó wà nínú Bíbélì, ìtàn Jésù yẹn, àwọn bàbá wa yẹn, tí wọ́n ti wà cut off, wọ́n ti sọ fi Jésù replace Ẹ̀là, ó ti jẹ́ kí wọ́n gbàgbé Ẹ̀là. Àwọn tó wà nínú ìṣẹ̀ṣe nìkan ló ń ṣe. Ṣùgbọ́n a ti fìdí ẹ̀ múlẹ̀ now. A ti sọ di big festival tó jẹ́ pé lọ́dọọdún sìn a máa ṣe big festival. Ṣé mo kò ní jẹ́ pé bóyá ilé ìjùbà ni wọ́n ti ń ṣe mọ́. Ó ti dàbí ọdún Ifá àgbáyé táwọn èèyàn máa lọ sífẹ̀, pé ọdún Ifá àgbáyé o, à ń lọ sílé Ifẹ̀. Ẹ̀rí bọ́lọ́run ṣe àwa tún wá fìdí ẹ̀ kalẹ̀ nìbàdàn. Ó ti dàbí ọdún Ifá àgbáyé tó yẹ pé àwọn kan ń lọ òkè Ìgẹ̀tì, àwọn èèyàn máa travel. So ọdún Ẹ̀là náà ó ti di ọdún tó jẹ́ pé àwọn èèyàn máa wá bá wa ṣe, tó yẹ pé all over the world. Kò ní jẹ́ pé bóyá ilé ìjùbà, àwọn tó bá tí ò bá lórí ọ̀fẹ́ láti wá sí venue bí tá bá ti fẹ́ ṣe celebration, wọ́n lè máa ṣe ilé ìjùbà wọn, but a máa ṣe wọn pé ìgbà tá a bá ń ṣe yẹn làwọn èèyàn máa mọ̀ pa ní nǹkan. Ìgbà yẹn gan lòye máa tó yé gbogbo àwọn Christian tó ń sọ pé Jésù lẹ̀là, tó ń fi lè mọ̀ pé Ẹ̀là yàtọ̀ sí Jésù. Mo rí èèyàn kan tó sọ fún mi pé ó wà lára nǹkan tó prompt mi tí mo sọ pé a máa ṣe ọdún yìí. Ó láǹtí ẹkùn máa sọ̀rọ̀ nípa Ẹ̀là yìí, but wọn ò mọ àwọn Christian, wọn ti ẹ̀ ń celebrate ẹ̀ nínú fànà, wọn náà dẹ̀ máa ń ṣe ọdún ẹ̀ o. So Ẹ̀là, mo dẹ̀ ṣèwúre fún gbogbo wa pé Ẹ̀là ó máa rọ̀ sí ilé wa o. Ibikíbi tí Ẹ̀là bá ti rọ̀ sí, ire ló ń rọ̀ síbẹ̀ o. Ẹ̀là máa rọ̀ sáyé gbogbo wa, Ẹ̀là máa rọ̀ sí ilé wa. Bẹ́ẹ̀ ni, ẹni tẹ́là bá rọ̀ sí ilé ẹ̀, ire ló máa ń tẹ̀lé. Ifá sọ pé nígbà tí ilé ayé ń dojúrú, ó ní Ẹ̀là ni Olódùmarè rán kó lọ tún ilé ayé ṣe. Ó nígbà tí ayé Olúfẹ̀ bàjẹ́, Ẹ̀là lolódùmarè rán kó lọ tún ayé Olúfẹ̀ ṣe. So kí là ń gbìyànjú láti sọ ni pé ẹ̀rí táwọn oníṣẹ̀ṣe máa sọ pé kẹ́là rọ̀ wá kó wá tún ilé ayé ṣe. So Ẹ̀là, àtúnṣe Ẹ̀là máa ń ṣe. So gbogbo ibi tó kù káàtó nínú ayé wa, Ẹ̀là máa rọ̀ sínú ayé wa, Ẹ̀là á máa tún ṣe, á máa tún ṣe. Èmi gan sì ní testimony lórí ọ̀rọ̀ Ẹ̀là o. Toró dé stage kan, àná tí wọ́n parí ọdún Ẹ̀là ni mo ṣẹ̀ṣẹ̀ wà okay. Bá a ṣe plan ẹ̀, bá a ṣe, ó dàbí ìgbà tí èṣù is not Satan náà ni. Èṣù is not Satan. Ó dé àárín kan, gbogbo ẹ̀mẹ́hẹ̀ ṣe ti mọ̀ ọ̀rọ̀ lórí owó náà. Tí Ẹ̀là yìí náà, ó kàn stand still. Wájú òṣè ń lọ, èèyàn ṣe padà sí. Ṣé màá lọ sọ fún àwọn bàbá tá ti pè pé a fẹ́ ṣe kínní, a ṣe mọ́ o, a ti bẹ̀rẹ̀. A dẹ̀ bẹ́ẹ̀ Ẹ̀là sọ̀rọ̀ pé Ẹ̀là, ẹ̀yin Ẹ̀là fẹ́ tún ṣe. Ẹ̀là fúnra ara ẹ̀ dẹ̀ sọ̀rọ̀. So gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa tẹ́ bá wa dá sí, ibi tẹ́ ti mówó, Olódùmarè Ẹ̀là máa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún yín o. Láṣẹ Èdùmàrè, èṣù ló lówó, èṣù á wá fún yín lówó gan rẹpẹtẹ. Àlékún owó láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni, àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi, Àjẹtúmọ̀bí. Èṣù láàlú á pèsè fún gbogbo wa. Owó tó bá máa dọdún tó ń bọ̀, inú owó la ti máa mú owó lágbára Elédùmarè. Bó ṣe máa rí fún wa nìyẹn. So àwa tá dẹ̀ wá bẹ̀rẹ̀ èmi wá ṣe púpọ̀. So gbà tí rí ẹ bá wá dé, àwọn anífẹ́ nìkankan wa ṣàwátì. Àní sí lórí wheelchair, àní sí. Bàbá mi Adéyínká Òkúsẹ̀yìndé, ẹ káàbọ̀. Àní sí lórí wheelchair lágbára Elédùmarè. Àní sí lọ́gbà ẹ̀wọ̀n, àní ṣìṣe lágbára Elédùmarè. Bó ṣe máa rí, mo ì máa ṣe testimony lórí ọ̀rọ̀ Ẹ̀là. Mo máa ṣe testimony. Ẹniọlá, you are welcome bàbá mi. Mo máa ṣe testimony lórí Ẹ̀là. Mo ní testimony. Mo gbà pé Ifá kì í dójú ti àwọn ọmọ tiẹ̀. Ifá kì í dójú ti àwọn ọmọ tiẹ̀. Lórí tọ̀rọ̀ Ẹ̀là yìí, in fact,
mo ṣe ìbà fún Ọ̀rúnmìlà torí pé ó jẹ́ aṣáájú rere. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, Ifá jọ mí lójú. Yes. Ìgbà tá a fẹ́ ṣe èṣù náà ṣètà, nígbà tó kú bàbá grandpa mọ̀ náà, nígbà tó sì kú bí àtúnṣe ń ronú pé a sì ní ìdòwò kan ṣe àwa àtúwá ń tax ara wa, àwọn èèyàn ò lè mọ̀ fún àwọn kankan tó jẹ́ pé àṣírí ò gbọdọ̀ tú nígbà tí èṣù náà ṣètà yẹn, ìyá mi Àwíká Alálẹ̀ tó dẹ̀ jẹ́ pé ṣùgbọ́n títí ẹ̀ láyé ìgbà tó kù few days kí àjọ̀dún yìí ẹ̀là ló ṣe ọdún fúnra ẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn tá a fẹ́ kó wá bá wa perform, tẹ bá ní káwọn yẹn wá perform, ṣé ẹ ní wábi tán máa sùn sí fún wọn, àwọn youth wa. So kí là ń gbìyànjú láti sọ ni pé bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ifá, a dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀kànlérúgba irúnmọlẹ̀ tí wọn ò dojú tì wá tó jẹ́ ká ṣàṣeyọrí. Bá ṣe wá ṣírí ti ẹ̀là yìí ṣe àṣeyọrí, gbogbo àkàsọ̀ tá à ń gùn pátá Olódùmarè máa fàṣeyọrí sí o, àní ṣubú o. Bá ṣe rí ṣe yìí àṣeyọrí bó ṣe máa kárí nìyẹn nínú gbogbo àdáwọ́lé gbogbo wa pátápátá, bá ṣe máa ráṣeyọrí yẹn ṣe nìyẹn lágbára Èdùmàrè. Mo dúpẹ́ gan-an, mo dúpẹ́ gan-an, mo dúpẹ́ gan-an ni. Ojú ò wá ní tiwa o, bó ṣe máa rí nìyẹn o. Àṣẹ ìyá mi, àṣẹ. So ẹlẹ́ẹ̀kejì lórí ẹni pé mo tag bàbá Mohbad, ẹni pé mi ò sábà dá sọ̀rọ̀ ọ̀rọ̀ justice for Mohbad. Ìdí tí mi ṣe dá sọ̀rọ̀ justice for Mohbad pé kí ló dé tí kinní ìtú ti bẹ̀rẹ̀ rádaràdà báyìí. Jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé òyìnbó ti fẹ́ máa ṣòṣì? Àbórúkọ ọmọ yẹn tí mo dárúkọ ló fà á. Ókè, mi ní dárúkọ ọmọ yẹn mọ́, màá ní mo mi ní dárúkọ ẹ̀ mọ́ lórí Facebook ń gbà mí. So àwọn orúkọ kan wà tẹ́ bá tẹ̀. So ọmọ yẹn mi dárúkọ ẹ̀ mọ́. Ẹ rí pé èmi ò sábà dá sí. Reason ni pé ìdí tí mi ṣe dá sí ni pé ọ̀rọ̀ ọmọ yẹn ó complex. Ọ̀tọ̀ ni nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu, nǹkan tẹ́ máa gbọ́ lọ́la tán. So but kò sẹ́ni tí kú ọmọ yẹn ò dùn. Mo fẹ́ call bàbá ọmọ yẹn sí attention kan. Èkìtì ni máa ń pera ẹ̀. Wọ́n náà ṣe corona inquest, wọ́n náà ṣe autopsy, wọ́n ní wọn ò rí nǹkan kan tó pa ọmọ, wípé wọ́n sọ pé torí pé ó pẹ́ kan tó pé wọ́n ti sí tẹ́lẹ̀ pé ṣùgbà tí wọ́n máa padà wú òkú ẹ̀ ti ń kẹ̀, so ó ti ń decompose because of that. But àwọn èèyàn sọ pé ńgbà tó ń wú òkú ọmọ yẹn wọ́n ní ẹ̀jẹ̀ ṣì ń jáde, pé fresh blood wọ́n ló ṣì ń jáde. Báwọn èèyàn ṣe sọ ńgbà yẹn la ṣe gbọ́ o. Okay, ìgbà tí kinní yẹn dẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀, ó dàbẹ́ ni pé wọ́n sọ pé result kan jáde nígbà yẹn tán náà sọ pé ọmọ yẹn mu nǹkan ni àbí nǹkan. Wá lámọ̀ ọ̀rọ̀ Nàìjíríà wípé at the end of the day wọ́n máa sọ wípé tán bá ló mu gbó wọ́n lè ló mu. Michael Jackson, jẹ́ ká mú ti Michael Jackson. Ògo ni Michael Jackson. Kí náà sọ pé wọ́n ló drug ara ẹ̀ ó para ẹ̀ àbí nǹkan kan tán sọ padà sọ nìyẹn fún wa Michael Jackson. Ṣèbí nǹkan tán sọ nìyẹn. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ yìí tí wọ́n ní pé kò sí, ṣé bàbá Mohbad, ṣe bí Èkìtì ni bàbá Mohbad ní ilẹ̀ Káàárọ̀ Ajíire, àwọn bàbá wa ní ọ̀nà tán fi máa ń ṣe ìwádìí títí wọn kó tó di pé wọ́n gbẹ̀sìn àjèjì dé. Tí nǹkan bá ṣẹlẹ̀ nígbà táwa yìí sì kéré, ìwádìí ìgbà míì nǹkan ó lè má jẹ́ ìlú yẹn náà máa ti lọ ṣe. Ìgbà tèmi kéré ẹ jẹ́ kí n máa líìsì àwọn ìlú tán máa ń lọ lákòókò. Ìgbà míì wọ́n máa ń lọ Èkìtì, wọ́n á lọ sí ìlú nǹkan lè ṣẹlẹ̀ ń Kàrẹ́ǹsì, ó lè jẹ́ Ọ̀gbàgì náà máa ti lọ ṣèwádìí. Ìgbà míì ó lè jẹ́ Ìrùn, ìgbà míì wọ́n máa ń lọ Àsẹ̀, ìgbà míì wọ́n máa ń lọ sí ẹ̀mọ́kàn tí mo fi ń ṣe example ní Ìkẹ́rẹ́ ló ti ṣẹlẹ̀. Nǹkan tí mo ń try láti sọ ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí ó jẹ́ pé nǹkan tó rúyàn lójú bíi pé ikú màjèsín àbí nǹkan kan báyìí, lọ́dọ̀ wa níbi tèmi dàgbà sí, mo mọ̀ kán máa ń fún agírá, àwa la lagírá. Agírá yìí ó dàbí lie detector ni.
tóyìnbó ń pè ní lie detector, tí wọ́n bá fún gbogbo èèyàn mú lágírá, agírá yẹn ó máa wá pa àwọn tó mu agírá yẹn. tí wọ́n bá ti mu agírá yẹn tó bá yá, àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi olórí ẹ̀ káàbọ̀ wọn, tó bá ti àṣẹgbà, bẹ́ẹ̀ ni á dáa fún yín ìyá mi, àìṣẹ̀gbá wà lára ibi tó ti lọ máa ń ṣèwádìí. tó bá ti fúnyàn ní agírá mu, ẹ kàn rí i pé tó bá dé ọjà, ẹlòmíì bá kàn lè dé bọ́ṣọ, á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ nǹkan tó ṣẹlẹ̀. ẹni tó mu agírá yẹn, ṣe rí tó bá ti confess, ṣe rí gbogbo àwọn tó bá ṣe kinní yẹn, tó bá ti ń rí alágírá, ẹni tó kọ́kọ́ confess ń gbogbo wọn máa confess ni. Lie detector tàwa ni agírá. Agírá is our science. tó bá fúnyàn lágírá mu, tó bá fúnyàn ní agírá, sáyẹ̀nsì wa ni, is our own science. tí ẹni tó mu agírá, ọjọ́ 7 náà ló máa fi ń ṣiṣẹ́. tó bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, gbogbo ẹni tó bá mọ̀ nípa nǹkan tí ẹnìyẹn ṣe, bó bá ti ń fojú ń rí ẹni tó ń sọ̀rọ̀ yẹn, òun náà máa sọ tẹnu ẹ̀. tí agírá bá ti wá dá lójú wọn, wọ́n á mọ̀ pé ṣé mi mo ṣàdúró ọ̀rọ̀ yìí. á sọ gbogbo tẹnu ẹ̀ tán pátápátá. Yes, he's from Ìkẹ́rẹ́, Èkìtì man, tó dẹ̀ ń ṣe bíi I don't understand the man. àwọn ọmọ Èkó gan o, tó bá jẹ́ ọmọ Island gan, àwọn ọmọ Èkó gan ò dọ̀. so alágírá, tóyàn bá ti máa gírá yẹn báyìí, gbogbo nǹkan tó ṣe pátá, gbogbo bọ́rọ̀ ṣe jẹ́, bó ṣe pa, bó ṣe kú, ó máa sọ gbogbo ẹ̀ tán ni o. tó bá ti sọ tán, ojú àwa clear. tó bá di bí ọjọ́ kẹta, a máa wòra ẹ̀ pé ṣé òun ló ń sọ̀rọ̀. ẹlòmíì alágírá, tágírá bá mu tó bá sọ̀rọ̀ tán, a máa wá rìn ẹsẹ̀ òní kọ́lẹ̀ mọ́, because ó ti confess gbogbo nǹkan tí ó yẹ kó ṣe. ìgbà kan wà tí máa nǹkan wà ní ọ̀dọ̀ wa, máa yẹn ti kú nsìn, Ọládùnní ní máa yẹn, Kérúbù ní máa yẹn. máa yẹn ní chọ́ọ̀chì ńgbà yẹn, àwọn èèyàn máa ń kà ń bẹ̀. létà la gbọ́ pé àṣà gírá náà ní bàbá yẹn máa ń bù sómi fáwọn èèyàn mu. tó bá ti máa gírá, gbogbo èèyàn ló ń lọ síbẹ̀ pé a fẹ́ lọ wò tó ń ka aṣọ. agírá náà ní bàbá yẹn máa ń fáwọn èèyàn mú gbà yẹn. agírá náà ló máa ń fáwọn èèyàn mú. ṣe wọn káwọn Kérúbù yàtọ̀ sí kínní. Kérúbù dẹ̀ ní bàbá Mohbad ń lọ, yẹn ní òye mi, kì í ṣe Pentecostal ní bàbá Mohbad. Kérúbù, àwọn Kérúbù, gbogbo ẹ̀ náà máa ń mix papọ̀. wọ́n á mix tradition, wọ́n á mix ẹ̀ mọ́ bí Mósè Orímọládé bó ṣe gbé fún yín nìyẹn. ẹ̀ẹ́dà àdàlú, òun mo ṣe sọ wípé gbogbo nǹkan táwọn Pentecostal ń ṣe léni, Mósè ni òun ni foundation gbogbo nǹkan tí gbogbo àwọn Christian ń ṣe léni. tó bá sọ pé òun ló mú gbá ministry wòlíì tẹ́lẹ̀ jẹ́ yẹn wá, kò sẹ́ni tó, òyìnbó ò ní wòlíì ní department, kò sí wòlíì ní department òyìnbó. tẹ bá dé Israel léni, tẹ bá sọ pé prophet, nǹkan tó ń pè ní prophet ní Judaism ni nǹkan táwa ń ṣe iná ń pè ní prophet ní Judaism. bíi ta ni Ọlọ́run. before you can be called a prophet in Israel, prophet máa ń pe àwọn èèyàn ẹ̀ padà. di sí àwọn Júù láwọn ò tí ì ní prophet. wọ́n ní pé divination àwọn ò tí ì sọ fún wọn, àwọn sage àwọn ò rí lórí divination àwọn pé àwọn ti ní prophet. di sí àwa tá a dẹ̀ jẹ́ Gbàrànmídẹlẹ́rù, àsọpá jẹ́ prophet Christianity. báwo lẹ ṣe jẹ́ prophet? àwọn tó lẹ̀sìn wọn ò tí ì ní prophet dì sí. divination wọn, bí a ṣe ní Ifá tó yẹ pé Ifá wa máa sọ fún wa pé nǹkan kan ti dé, tí Ifá wa máa sọ, òun náà ni tiwọn náà ṣe ń sọ fún wọn. Ifá wọn kì í ṣe Ifá ni wọ́n ń pè ó, mo kàn lo èdè yẹn ni. nǹkan tí wọ́n ń dà 12 ni. ẹni tó bá rí báwọn Júù ṣe máa ń divinate, wọ́n ṣe máa ń dá 16 yẹn náà ṣe máa ń dà. wọ́n máa interpret ẹ̀ fún wọn. nǹkan tó gbàgbọ́ nìyẹn. wọn gbogbo eléyìí tẹ́ ń sọ pé ṣókòròbò ṣìgínì kan, wọn ò believe nínú ẹ̀, wọ́n sọ pé forgery ni gbogbo ẹ̀. wọ́n ní tá bá tiẹ̀ tẹ̀lé Bible, bó tiẹ̀ jẹ́ pé wọ́n blacklist bóyá Yeshua yẹn nínú culture wọn due to some wípé wọ́n ní ó sọ pé òun ò wá pa òfin rẹ́.
so tó bá lóun ò pa òfin rẹ́, divination àwọn wà lára òfin, ó wà lára nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ pé so àwọn Rome ló create pé wọ́n ti pàṣẹ ṣe àwọn rẹ́, pé kò sí ibì kan nínú Bible tẹ́tí lè sọ tí Yeshua yẹn ti sọ pé òun wá láti pa nǹkan táwọn Júù rẹ́, kò dẹ̀ sọ níbi kankan pé òun fẹ́ fi ara òun ṣètùtù fún láti pa Old Testament rẹ́. Àwọn Júù ò tiẹ̀ fẹ́ máa gbọ́ pé Old Testament, wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ Old Testament, wọ́n ní insult ni. Kò síbi tó sọ pé òun fẹ́ pa Old Testament rẹ́, kò síbi tó lóun ti fẹ́ pa Tórà àwọn rẹ́, Tórà àwọn náà máa ń pè é àti Tanakh àwọn. Wọ́n ní so nǹkan tó sọ nínú Book of John ni pé ó ní òun jẹ́ olùṣọ́ àgùntàn, ó lóun lé life òun fún àwọn sheep òun, and tẹ́ bá ka Bible dáadáa, he was talking about some specific people. Ó ní lay his hand for his own sheep. Ó ní those who has been, àwọn tí wọ́n yàn pẹ̀lú òun, táwọn ti yọ wá election. Read your Bible. Gbogbo eléyìí tá ń kóra wa sí wàhálà yìí, kíní yìí clear gan. I am the good shepherd. The good shepherd lay his life for his own sheep. Nínú John 17 tó sọ pé my sheep, ṣé John chapter 10 ni, ṣé John 17 tó ní my sheep hear my voice. Ó ní ṣé John, ó lè pe John 10 ó ní àwọn àgùntàn òun ló ń gbọ́ òun, ó ní àwọn àgùntàn òun yìí, ó ní bàbá òun ti yàn wọ́n fóun. He didn't say he come for the whole world o, contradiction ni o. John 3:16 tó sọ pé for God so loved the world. Ẹni tí ó ní ọ̀rọ̀ gangan kò lóun wá fún world o, àwọn sheep òun ló lóun wá fún o, àwọn táwọn jọ wá. Tẹ́ bá dẹ̀ lọ ka Revelation, kìkì àwọn 12 of Israel ló wà níbẹ̀, 144,000 ni wọ́n ti kọ iye fígọ̀ wọn síbẹ̀, 144,000 ó wà ní Book of Revelation. 144,000 péré ni wọ́n pè wọ́n. Bẹ́ẹ̀ ni bàbá mi, 144,000 ni wọ́n pè wọ́n. So ibi heaven tẹ́ fẹ́ lọ, èmi ò mọ heaven tẹ́ fẹ́ lọ, because tó bá jẹ́ pé Bible tóyìnbó kọ fún wa yẹn là ń tẹ̀lé, Jésù, ṣé Yeshua tẹ́ wá sọ di Jésù ń sìn àbí Yeshua àbí nǹkankan, ó ti sọ pé 144,000 péré làwọn tóun fẹ́ bá jọba. Ẹjọ́ ó dẹ̀ ti kà wọ́n, ó ní 12,000 nínú each tribe of Israel ni wọ́n. 12,000 making 144,000. Baba Mohbad, ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ni pé tribe wo lẹ́yìn ti wá nínú tribe 12 yẹn? Inú ẹ̀yà wo, Baba Mohbad, ẹ̀yà wo lẹ ti wá nínú ẹ̀yà 12? Ẹjọ́ ẹ̀yin tẹ́ wà mí báyìí tẹ́ bá mọ ẹ̀yà tí Baba Mohbad ti wá, ẹjọ́ bá mi kọ síbẹ̀. Nínú ẹ̀yà wo ni Baba Mohbad ti wá nínú ẹ̀yà 12 yẹn? Jésù tẹ́ wá lẹ́ ń tẹ̀lé yìí kò dá ẹ̀sìn kankan sílẹ̀ ńgbà tó wà láyé, kò dá chọ́ọ̀chì lẹ̀ o. Wọ́n ń pè ní rabbi, ó wà nínú Bible. Gbogbo wa la rí àwọn rabbi nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n á máa fi ẹyẹ, wọ́n á máa fi ẹdìyẹ, wọ́n á máa fi yí orí wọn, àbí kì í ṣe òun la máa ń rí wọn, àbẹ́ ẹ̀ kì í rí àwọn rabbi. Wọ́n á gbé ìkòkò, mo ní fídíò rabbi tó ń fọ orí fún yàn pẹ̀lú ìkòkò amọ̀, mo ní fídíò ẹ̀ dání. Ó kàn yẹ pé ibi tó wà ń sìn jìnnà, mi kàn mọ ibi tó wà ní, ìbá gbé jáde ń sìn. Ká ní mo ti mọ̀, máa ti wá fídíò yẹn, mi ìrònú lọ síbẹ̀. Ìkòkò amọ̀, ó ń fọ orí, ó dẹ̀ inú ìkòkò ní ìkòkò amọ̀. Báwọn bàbá wa ṣe ń lo ìkòkò amọ̀, wáì tí rabbi yẹn ò ṣe lọ mú àwo tó ṣe jẹ́ pé ìkòkò ti ancient day yẹn òun náà ni wọ́n ń lò. So which means pé tó bá jẹ́ pé Jésù, ẹ ṣé ìyá wa, tó bá jẹ́ pé Jésù tí à ń sọ yìí ó wà lóòótọ́,
òrìṣà ni Jésù ṣe, Jésù ò ń ṣe Christian, kò practice Christianity. Gbogbo Old Testament yẹn tó dẹ̀ yẹ pé rábàì ni òun gan ń rúbọ, ó ń pẹran nínú temple, ó ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe ló ń ṣe pátápátá po. So nǹkan tí Mósè Orímọládé ṣe rò nìyẹn tó fi lọ mú Old Testament wọnú kérúbù tó wá da ó wá sọ pé ìṣẹ̀ṣe wa ni Old Testament, tó rọ́gbọ́n tí bàbá dá nìyẹn. Ó ní tradition wa òun gangan ni Old Testament. Mósè Orímọládé ó dọ́gbọ́n sí. Mósè Orímọládé ló jẹ́ kí Christianity ṣe é wò lénìí. Mo máa ṣe show fún àwọn Pentecostal. Mósè Orímọládé ni gbogbo wọn copy. Mósè Orímọládé pé wọ́n ń ṣe deliverance, wọ́n package ẹ̀ ni. Ìbáwọn kérúbù ló máa ń ṣe deliverance táwọn ṣe iṣẹ́ ìṣẹ́gun táwọn èèyàn máa ń ṣubú. Ẹ̀mí gbára yílẹ̀ làwa máa ń pè ní kékeré, wọn á ná ẹ̀mí ti gbé wọn gbára yílẹ̀, wọn máa róòlù lẹ̀. Ìbáwọn kérúbù ló ń ṣe. Àwọn Pentecostal wá package wọn sọ pé deliverance ministry, wọn á ní ṣókòrò bóro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 bór
demonic ṣùgbọ́n eléyìí tí wọ́n fi English tó fi yí wọ́n nìyẹn wà okay. Mósè Orímọládé ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ eléyìí tó ń parọ́ fún wa pé Babalọlá irọ́ ni Mósè Orímọládé ni ìfàlẹ́yìn tó ṣáájú ayé fún ni bàbá àwọn Babalọlá náà fi Mósè Orímọládé ṣàwòkọ́ṣe ni àwọn náà tún pákéjì titi wọn ní CAC pé àwa ò tàbẹ́là àwa ò ṣe léyìí o àwọn máa lọ sórí òkè àwọn máa ta ló bẹ̀rẹ̀ ká máa pàtẹ́wọ́ Mósè Orímọládé ni ká máa lùlù ká máa pagbo Mósè Orímọládé ló dá gbogbo ẹ̀ lẹ̀ òun náà ṣe gbé sẹ́wọ̀n tó fi àwọn kérúbù máa sọ pé àròjọ ọmọ Mósè Orímọládé aráyé kíyè sára kérúbù ẹyọ sèráfù ẹyọ ìyẹn kọ́ ni mo bá lè ní. So gbogbo pákéjì yẹn pátápátá Mósè Orímọládé ni kérúbù dẹ̀ ni bàbá Mohbad ń lọ tó ń wọṣọ funfun tó ń wọṣọ kérúbù tó dẹ̀ yẹ pé kérúbù ìgbàgbọ́ kérúbù kò ní ká má ṣe orò ilé tó ká ní pé rìdíìmù ni bàbá Mohbad ń lọ ń sìn àbí ká ní pé gospel kan màá ní ṣẹmọ bọ kérúbù máa ń jẹ́ ìjọ tó máa ń ṣe ètò mo rántí ìgbà tá a kéré bàbá Òjó Adé ló kọrin yẹn ẹni bá lè rò wípé òun ti dúró kó kíyè sára o kó má bàa ṣubú ìgbà ewu ti dòde ò Jésù fẹ́rẹ̀ dé àwọn kan ti wà tí wọ́n fara yan àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ẹ bá rí wọn o wọ́n mọ ètò ń ṣe wọ́n mọ orí nǹkan o kò sóhun tí wọn kò lè ṣe tán láyé ṣùgbọ́n Sátánì ló ń ṣe àkóso wọn ìpíndà ẹ̀ṣẹ̀ ló ń gbénu wọn wọ́n máa yà láyà lọ sétí odò ìwẹ̀ méje fọ́jọ́ méje ò lọ́jọ́ méje ẹbí wọn léèrè pé níbo ni wọ́n ti rí kà nínú ìwé mímọ́ èké ni wọ́n ń ṣe o ẹ lọ sá fún wọn wọ́n ríran fẹ́nìyàn kó lọ máṣọ funfun wá ìwẹ̀ méje fọ́jọ́ méje ò lọ́jọ́ méje bó ṣe máa ń sọ ètò ni bàbá yẹn sọ pé Sátánì ló wà ní ìjáde. Yes Mósè Orímọládé ló mú syncretism wọ Christianity òun ló syncretize Christianity pattern tó gbé wọlé oríkì gbogbo oríkì òrìṣà tẹ́ńkì church Mósè Orímọládé ló dá gbogbo ẹ̀ lẹ̀ is the originator of everything torí pé ọmọ ìyanu ni Mósè Orímọládé but unfortunately wọ́n bí sínú ẹ̀sìn àjèjì ọmọ babaláwo dẹ̀ ni àárọ̀ tó yẹ kó máa ṣáájú yín débi tẹ́ ń lọ kì í wọ mọ́tò náà kò wọ mọ́tò rí láyé ẹ̀ ó dẹ̀ máa débi tẹ́ wọn àṣáájú yín but ìyẹn kọ́ la fẹ́ sọ lénìí so ara nǹkan tẹ̀sìn àjèjì kó bá wa nìyẹn because irú àwọn Mósè yẹn babaláwo gidi ló yẹ kó jẹ́ àfi kó jẹ́ Ọlọ́bàtálá kì í ṣe for unfortunately torí nǹkan tó bá kó sí brain èèyàn òun ló máa ń ṣe kọ̀ǹpútà ni nǹkan tó bá wà nínú system òun ni kọ̀ǹpútà máa tí n bá download Facebook sórí fóònù yìí kò
kò lè rí Facebook ṣùgbọ́n àwọn olóyè fẹ́ rí kò lè rí náà torí pé Facebook wà lórí ẹ̀ òun ni mo ṣe lè load ẹ̀ so anytime tí fóònù mi bá dẹ̀ jí á máa fún mi notification Facebook tó bá á fún mi notification WhatsApp torí pé mo download ẹ̀ ni so nǹkan tó download sórí Mósè láti kékeré òun ni Mósè ló give out. so ìgbà tí wọ́n náà ṣe autopsy nsìn tí wọ́n ní wọn ò rí nǹkan kan ṣé kò yẹ kí bàbá Mohbad mọ writing tó yẹ kí bàbá Mohbad ti rí ṣe writing tó yẹ kí bàbá Mohbad ṣé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò ní ṣe mo ti sọ̀rọ̀ agírá lẹ́ẹ̀kan ẹ̀pà wọ́n máa ń gbé ẹ̀pà mi ti ẹ̀rántí ibi tí wọ́n ti máa ń gbé ẹ̀pà yẹn wá mọ́ tó bá gbé ẹ̀pà nígbà tí mo kéré ẹ̀pà wọn ń gbẹ̀pà nílùú wa wọ́n máa ń gbé ẹ̀pà wá tó bá gbé ẹ̀pà máa lọ sí ilé ẹni tó ṣọ̀rọ̀ á dẹ̀ fà jáde tẹ́pà bá kànyàn bẹ́ẹ̀ ni adúgẹ ìjòkó ó máa lẹ̀ mọ́ọ̀dí ẹni tí ó ṣe nǹkan yẹn ni wọ́n á ní kán jókòó sí ìjòkó yẹn gbogbo àwọn tó ṣe kinní yẹn ẹni tí ó bá ṣẹ̀ òun ni ìjòkó máa lẹ̀ mọ́ọ̀dí ẹ̀ ọmọ ló gbówó ìyá ẹ̀ mi ní dárúkọ ẹni tó ṣẹlẹ̀ sí òun ló gbé owó bàbá ẹ̀ àbítíbitì bàbá ní owó gan ó ní owó ó ló ìyàwó méjì ló ní àwọn ọmọ ìyálé ló ń gbádùn ìfẹ́ dárúkọ ẹni tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ìyálé ló ń gbá ìtàn tí mò ń wá yìí tó bá jẹ́ ẹni tó gbélé dáadáa á rántí ibi tó ti ṣẹ̀bọ̀ mi ní dárúkọ bàbá yẹn ní owó gan tó bá ń ka àwọn olówó ń gbà yẹn olówó gidi ni but àwọn ọmọ ìyálé ló ń gbádùn ẹ̀ jù àwọn ọmọ ìyàwó kékeré kàwé gan àwọn ọmọ ìyálé ò tiẹ̀ kàwé ṣé wọn pé torí pé olówó ti fowó kẹ́ wọn lọ school wọn so ìkan nínú àwọn ọmọ ìyàwó kékeré ó bá bàbá ẹ̀ ṣiṣẹ́ accountant ni bó ṣe gbé owó nìyẹn àti owó sì dà ó gbé bíi 500,000 bóun náà fẹ́ fi bẹ̀rẹ̀ business bàbá wa ń wá owó ọmọ olóhùn ọmọ nǹkan bàbá wa kó gbogbo staff ẹ̀ ó wá kó wọn lọ sádùgẹ̀ bí ìjòkó ṣe lẹ̀ mọ́ọ̀dì ọmọ ènìyàn ó bìrí pé àwọn staff òun ló jí owó òun àwọn accountant òun àwọn tó ń ṣiṣẹ́ bí ìjòkó ṣe lẹ̀ mọ́ọ̀dì ọmọ nìyẹn ládùgẹ̀ kì í ṣìyàn mú ìgbà tí ìjòkó lẹ̀ mọ́ọ̀dì ọmọ bàbá wa ní kí ló dé tó fi ṣe báyìí fún mi ló wá sọ pé bàbá mi ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín àwọn ọmọ ìyálé àwọn ló ń gbádùn ẹ̀gbọ́n mi kó tó ṣe eléyìí ẹ ti gbé mọ́tò ilé fún kó tó ṣe eléyìí ti gbé mọ́tò ilé fún kó tó ṣe eléyìí ti gbé mọ́tò ilé fún àwọn kan ń jẹ ayé bí ọlọ́ba àwa rí tiwa rò nǹkan tèmi ṣe gbé owó yìí ni pé mo fẹ́ fi owó yìí mo fẹ́ fi bẹ̀rẹ̀ business tí n bá dẹ̀ sọ fún yín pé mo need business ní fún mi lówó so owó yìí ìgbà tá a pa a ṣe tó ní kí n lọ san sí bank òun ni mo gbé owó dà mo ti fi owó yìí mo ti fi sanwó ní abroad mo fẹ́ fi ra mọ́tò òótọ́ dẹ̀ ni wọ́n fi owó yẹn wọ́n fi travel wọ́n fi kó mọ́tò wọlé wọ́n á fi bẹ̀rẹ̀ business tara wọn bàbá yẹn wá ṣe ètùtù bí ìjòkó ṣe mọ̀ pé tí ìjòkó bá pamọ́ yàn ń dì í gbà yẹn ó tún ní ètùtù tó máa ṣe wọ́n ṣètùtù ó dẹ̀ fowó yẹn lẹ̀ fọmọ ẹ̀ tí bá wá sọ fún yín pé bọ̀dá tó gbé owó yẹn òun ló wá ṣẹ̀yìn bàbá yẹn òun ló wá ṣe ẹ̀yìn bàbá yẹn because bàbá yẹn wá ní problem pẹ̀lú bank tí báǹkì kan ó confiscate gbogbo investment ẹ̀ ńgbà yẹn towards the end of his life ọmọ yẹn tó gbé owó ńgbà náà òun ló ti wá wà ní position òun ni ò wá jẹ́ kẹ́yìn bàbá yẹn bàjẹ́ tó yẹ pé ìgbà tó kú ìrònú yẹn náà lè wà lára nǹkan tó pa wọ́n òun ló wá ṣe òkú yẹn òun ló wá ṣe òkú yẹn gan
tó gbé owó yẹn òun ló wá ṣòkú yẹn ṣé àwọn ká ní pé ókè ká ní pé nígbà tó gbé owó bàbá yẹn gbà yẹn kí bàbá yẹn ta láṣẹ pé ayé ẹ ọmọ burúkú ni ẹkẹ báwo ló ṣe gbé mi lówó ẹ ṣáà mọ àwọn Yorùbá wa lákòókò bó ṣe máa ń kọ ìwọ wá ṣe lé ìwọ ṣe lé ìwọ lé bàbá yẹn yọ̀ǹda owó yẹn fún àbí kó ti ní pé kí adúgẹ yẹn kó pa àbí kó ṣe nǹkan kan báwo ni ẹ̀yin bàbá yẹn bá ṣe wá rí bàbá yẹn tó yẹ pé létà bàbá yẹn wá lọ ní problem pẹ̀lú First Bank tó yẹ pé gbogbo nǹkan tó ní ẹni tó ní tírélà tó pọ̀ gan gbogbo tírélà yẹn pátápátá ní gọ́ọ̀mẹ̀ntì gbà ní báǹkì gbà àwọn ilé tó ní àwọn property kò wá dàbí mọ́ ẹ mọ̀ pé tó lówó bá ti lówó rí tówó yẹn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ìrònú lè pa by the time tí bàbá yẹn máa fi kú ọmọ yẹn ló ṣẹ̀yìn ẹ̀ òun ló ṣẹ̀yìn ẹ̀ jù ó ní ò jẹ́ kó tẹ́. Adúgẹ ni mò ń sọ yìí o ìyẹn tadúgẹ ó pọ̀ bẹ́ẹ̀ ìmí ìwádìí mi wọn ò ní rí ṣe lákòókò wọn á gbé Èkìtì wọn á gba àṣẹgbà lọ bẹ́ẹ̀ náà ni tàwọn Ìjẹ̀bú náà nǹkan míì lè ṣẹlẹ̀ ń Jẹ̀bú báyìí kó jẹ́ pé Ẹ̀gbá náà máa ti lọ ṣèwádìí because wọ́n ti mọ ibi tí àwọn kinní yẹn tẹ bá fẹ́ pe ẹ̀dá báyìí Ọ̀kà lẹ máa lọ tẹ bá dé ibi tí wọ́n ti ń pẹ̀dá lọ́kà wọ́n á pe òkú yẹn á jáde á dẹ̀ sọ kú tó pa wọ́n kò kí ń ṣìyàn mú àwọn tó lọ òkú á jáde òkú á dẹ̀ sọ̀rọ̀ á ní nǹkan báyìí ló pa òun o ẹ̀yin fámìlì mi o ẹ má ṣe o DNA tẹ́lẹ̀ fẹ́ ṣe òkú á sọ pé ọmọ yẹn kì í ṣọmọ mi o èmi ni mo lọ́mọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó sort out ní Ọ̀kà Ẹlẹ́dàá Ọ̀kà Ẹlẹ́dàá ni wọ́n ń pè wọ́n á pe ẹ̀dá òkú tó ti kú wọ́n á pè jáde nǹkan kan ṣẹlẹ̀ lọ́dọ̀ wa bàtà kéré àkéré jù náà bíi 90s early 90s àti wà láyé tó ṣàn gbà yẹn so ọ̀nkú yẹn cousin ẹ̀ ni wọ́n ló lórí ẹ̀ ẹnìyẹn Ìbàdàn ni máa yẹn ń gbé ó ti ṣe jàǹbá fún cousin ẹ̀ ó wá wálé ó wá parọ́ fún wọn lé pé ó sọnù pé ìgbà tóun máa wá òun rókú ẹ̀ ó lóun rókú ẹ̀ ó ṣàgbó kinní kan wọ́n ṣà so àwọn fámìlì bá gba Ọ̀kà lọ wọ́n bá lọ pẹ̀dá nígbà tó máa pẹ̀dá òkú jáde òkú yẹn máa sọ̀rọ̀ wọ́n máa rí kì í ṣe pé kinní o kì í ṣe dẹ̀ǹsẹ̀ òkú yẹn máa rí òkú yẹn gangan fúnra ẹ̀ òkú wa sọ pé ìkà ni wọ́n ṣe fóun o ó dẹ̀ sọ bí wọ́n ṣe ìkà fóun kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ gbẹ̀san ẹ̀san nǹkan tó kú yẹn nìkan ṣe fóun wọ́n ṣe ó wá di pé ẹni tó ṣe ìjàmbá yẹn fún tó bá ń wa mọ́tò ó lè dédé rókú yẹn lẹ́gbẹ̀ẹ́ tó bá sùn ó máa rókú yẹn lẹ́gbẹ̀ẹ́ ẹ gbà mí o òkú o ọjọ́ kan wà bó ṣe ń drive nìyẹn nìbàdàn òkú ṣe yọ sí nìyẹn bó ṣe lọ kó sábẹ́ tírélà nìyẹn bó ṣe kú nìyẹn pẹ̀lú mọ́tò tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà 505 ọlọ́yẹ̀ ńgbà náà ó kú ìfẹ́ dárúkọ ẹni tó mánéèjì ilé tó kọ́ kò lè sùn bẹ̀ tó bá wálé òkú ò kì í jẹ́ kó sùn ó sá kákákákáká wọn ò rí ṣe fún àwọn sáyẹ́ǹsì àwọn bàbá wa nìyẹn that's our own science káwọn bàbá wa tó get to that nǹkan tí òye yín ni pé they work hard kì í ṣe ọjọ́ kan ló máa ń discover kìíní yẹn
wọ́n á ṣiṣẹ́ báwọn òyìnbó ṣe ń lọ láàbù ń sin làwọn bàbá náà ṣe ń lọ láàbù láyé àtijọ́ tó máa ṣe experiment tó máa ṣe gbogbo ẹ̀ kán tó gẹ́ta kínní yẹn. Àwa ní a kò jọba lójú torí pé kì í ṣe àwa la discover ẹ̀. Anybody tó bá discover nǹkan àwọn náà máa ń jìyà ẹ̀. Ẹni tó wá padà ń jayé ẹ̀ kò lè mọ̀. Ókè ẹ wo cesarean operation tí àwọn èèyàn ń jẹ láìlé ni. Kí ló bí cesarean operation? Ogun ló bí cesarean operation náà. Ogun ló bí cesarean operation. Ní ìgbà tí àwọn ẹ̀sìn àjèjì tí wọ́n ń bára wọn jagun, ẹ ṣé Rótìmí Ṣìtù, thank you. Tí wọ́n ń jagun ẹ̀sìn, àwọn ìran bàbá Ibrahim, ṣé mọ̀ pé ìran wọn náà ni cesarean operation ti wá. Gúrùpù wọn ṣá àtòyìnbó àti gbogbo wọn. Wọ́n ní nígbà yẹn tán bá fẹ́ pa aláboyún, wọ́n kàn máa tó bá yẹ pé tán bá ti fẹ́ lọ jẹ̀lúrun pẹ̀lú ogun ẹ̀sìn, wọ́n máa fi ọ̀bẹ torí pé èèwọ̀ ni pé wọn kì í pa aláboyún pẹ̀lú oyún. Àwọn wá dájú, wọ́n á fi ọ̀bẹ, wọ́n á lanú aláboyún yẹn, wọ́n á gbọ́mọ inú ẹ̀ síta. Ṣẹ́rí fún wọ́n ti ṣe ibi tó pọ̀. Aláboyún yẹn máa jẹ̀rora kú ni. Ẹni tó ń lanú ẹ̀ tó ń gbọ́mọ inú ẹ̀ síta, wọ́n á gbé ọmọ ọlẹ̀ inú ẹ̀, wọ́n á jù síta. Aláboyún á wá jẹ ìrora kú. Ibi tí wọ́n ti ṣe ọ̀nà pé ẹ jẹ́ ká máa save aláboyún, bá mi ni ìyá mi Ifátóyìn káàbọ̀, pé ká save aláboyún, ibẹ̀ ni cesarean operation ti délé ni o. Cesarean operation ò déédéé dé o. Ogun ló bí cesarean operation. La máa sọ pé ibi wà nínú ire, ire wà nínú ibi. Cesarean operation tó wá di pé wọ́n á ń ṣe léyìn tán náà fi ń save aláboyún. Ibi náà kọ́kọ́ fi ń ṣe fáláboyún o. Ẹ mọ̀ pé nǹkan téèyàn bá ti tó bá ti rò, wọ́n ṣe máa sọ pé as a man had desire, Ọlọ́run máa ń grant ẹ̀. Àwọn náà tó ń bóyá àwọn rescue team gbà náà láwò pé àwọn aláboyún tán ti lanú wọn yìí, ọ̀nà wo la fi lè ṣe. Bó ṣe di pé wọ́n bẹ̀rẹ̀ sí rán inú aláboyún padà nìyẹn. Títí tó fi wá di modern day technology lénìí. Tán wá fi ń save àwọn aláboyún yẹn. Tán fi ń save àwọn aláboyún yẹn. Àwọn tó bá rescue, àwọn tó bá save, ṣe mọ̀ ká aláboyún tán lanú ẹ̀ ń sìn, tán gbọ́mọ jáde, ó máa joró kú ni. So àwọn rescue team tán wá fi ń save aláboyún yẹn ńgbà yẹn, òun ló wá padà di ọ̀fẹ́ léni tó bá di pé wọ́n á ní téèyàn bá fẹ́ bí ìgè, wọ́n á ní kán lanú ẹ̀. Ṣe mọ̀ káwọn ò ní technology tán fi ń bí ìgè. Ọ̀dọ̀ wa ń sìn, lọ́dọ̀ titi wa, téèyàn bá fẹ́ bí ìgè, àwọn bàbá wa ní ohùn. Cesarean operation, mo rántí ìgbà táwa kéré, wọ́n máa ń gbàdúrà ní ṣọ́ọ̀ṣì pé Ọlọ́run má jẹ́ kán fọ̀bẹ gbọ́mọ nínú wa jáde. Cesarean operation tó wá dàbí normal thing sí wa ń sìn, sí àwọn bàbá wa nígbà táwa kéré, àwọn ìyá wa, ó dàbí èèwọ̀ sí wọn ni. Ó dàbí nǹkan burúkú sí wọn ni. Nísìnyí àwọn youth wa, ṣe mọ̀ káwọn ọmọ ìsìn wọn lọ́pọlọ, wọn ò dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. So wọ́n lè rí as normal thing, but àwọn bàbá wa rí as nǹkan tí ò dáa. Torí pé nínú ìran wa, téèyàn bá fi lóyún, bá fẹ́ bí wọn, wọ́n á jáwé abíwẹ́rẹ́ fún un. Tán bá fọwọ́ gbánú obìnrin tó bá jẹ́ ìgè ni, wọ́n ní ọ̀rọ̀ tán máa sọ, tọmọ yẹn á gbé owó orí jáde. Ọmọ yẹn ó ní bọ́n ṣe máa ń ṣe ṣá tí òfin ní pa ìyá ẹ̀. Ọmọ míì sìn wọ́n ní ó lè jọ̀wọ́ báyìí lónà. Ó ní bọ́n ṣe máa ń ṣe tó bá tiẹ̀ jẹ́ pé ìgè ni tó yarí tó pé ẹsẹ̀ ló máa fi gbé jáde. Ó ní wọ́n ṣàṣe máa ń save ọmọ yẹn tí ò ní pa ìyá ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi Tìbítire dáadáa yẹyẹ. Ó ní ọ̀nà tó máa fi ń ṣe tí ọmọ yẹn tí ò fi ní pa ìyá ẹ̀. Lọ́dọ̀ titi wa, òyìnbó ń sìn, tóbìnrin bá ń labour tó bá ti pẹ́, wọ́n á fún ní kíni, wọ́n á ní kán sáré lanú ẹ̀ kán gbọ́mọ jáde. Ṣùgbọ́n ọ̀dọ̀ titi wa, wọ́n á fún ní ewé abíwẹ́rẹ́. Mo rántí ọ̀rẹ́ mi kan ìgbà tó lóyún tí ó lọ ṣe scan, wọ́n ní ọmọ yẹn ti tóbi jù pé wọ́n máa lanú ẹ̀ ni. Bó ṣe lọ bá ìyá agbẹ̀bí yẹn ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ń tiẹ̀. Nígbà tó máa dọ́dọ̀ ìyá agbẹ̀bí báyìí, ìyá agbẹ̀bí ní kó wẹ ọṣọ dúdú. Ìyá agbẹ̀bí ní kó wẹ ọṣẹ dúdú.
ó dẹ̀ ṣe wẹ ọṣẹ dúdú yẹn tó wẹ̀ báyìí ó bímọ yẹn ni o normally pé ọmọ yẹn yẹ ọmọ yẹn máa wá ìdí ẹ̀ ò dẹ̀ ya 4.6 bó ṣe wẹ ọṣẹ kò ju 2 hours sí ló bímọ 4.6 ìyẹn ni sáyẹ̀nsì títí àwa ara àwọn sáyẹ̀nsì títí wa nìyẹn tí níṣe tí ẹ̀sìn àjèjì ń sọ fún wa pé tá a bá ti ṣe o ọ̀run àpáàdì nǹkan tó fi ń save àwọn èèyàn tó fi ń save life àwọn èèyàn ṣùgbọ́n pitocin tó máa gún fún yín ní hospital tó máa fa induced labour ìyẹn ò kì í ṣe ẹ̀ṣẹ̀ ewé àtegbòdẹ náà náà lọ nǹkan kan náà náà kó jọ tó ń fi sínú pitocin tó ń pàṣẹ sí yín lára. African science gbogbo aláṣáàrí ẹni tó lọ jalè ńjọ́ sí tó yẹ pé oyin iná fi ṣe áńkọfù sí lọ́wọ́ a rí lórí íńtánẹ́ẹ̀tì náà obìnrin tó fi oyin tó fi áńkọfù ẹ nìyẹn tí oyin bo gbogbo ọwọ́ ẹ̀ oyin ló yí ọwọ́ ẹ̀ round. òdìbòye sọ pé ẹ má bínú ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ mí pé bí ọ̀rọ̀ má dìbò ṣe jọmọ ọ̀kẹ́rẹ́ yẹn àwọn ará Ìkẹ́rẹ́ ní ọ̀nà tó fi ń ṣèwádìí tí ò bá wá sí nǹkan tó lè lò ní Ìkẹ́rẹ́ wọ́n lè gbàdó lọ ọ̀ọ́kán travel wọ́n tún máa ń ṣe ní Òkéné ẹ ṣe bẹ́ẹ̀ ṣe rán mi lé mo ṣe rántí sìn Òkéné wà lára ibi tó máa ń lọ lákòókò Òkéné wọ́n máa ń lọ sí Òkéné lọ ṣèwádìí wọ́n máa ń lọ sí Bìdá lọ ṣèwádìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń lọ Òkéné wọ́n máa ń lọ sí Ìyàgbà Kogi wọ́n ti ní àwọn tentacles ibi tó máa ń lọ yẹn wọ́n ti ní àwọn ọbẹ̀ tó dẹ̀ jẹ́ pé nóbì dẹ̀ ń ṣe wọn ò rí ọ̀pọ̀ tí sọ̀tọ̀ ọ̀ka ẹlẹ́dàá tó máa ti pẹ̀dá jáde ọ̀ka ẹlẹ́dàá yẹn wọ́n á pe ọmọ yẹn jáde báyìí yẹn mọ́ mi ìfẹ́ dárúkọ ẹ̀ torí mo ṣe dárúkọ ẹ̀ tán lẹ́ẹ̀kan báyìí Facebook fẹ́ gbé kinní mi lọ ni bóyá wọ́n ti ń ṣọ́ anybody tó bá ti sọ̀rọ̀ ẹ̀ ọmọ yẹn á jáde á sọ kú tó pa ń gbogbo àwọn ilé ìtẹ́ńtà tó ń ta mọ́ ẹ̀ pé lágbájá kan ló pa tẹ̀mẹ̀dù ló pa kinní kan gbogbo bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́ òun fúnra rẹ̀ ló máa sọ. bàbá Mohbad ò dẹ̀ lè sọ pé òun ò mọ̀ ṣé religion ni màá sọ pé ó twist brain bàbá Mohbad ni torí kérúbù ni bàbá Mohbad kérúbù ni bàbá Mohbad ó ní mo ṣe sọ pé kérúbù ó yàtọ̀ kérúbù àtewé àtegbò tewétegbò ni kérúbù ń ṣe náà àwọn pentikosta ni mo mọ̀ pé wọ́n máa ń ṣe bí ti yín yẹn tó dẹ̀ yẹ pé tó bá dé ẹ̀yìn pentikosta dẹ̀ ń ṣe wọ́n ń ṣoògùn o ṣùgbọ́n tó bá dé ojú ayé wọ́n máa pretend bẹ́ẹ̀ ni pé ṣùgbọ́n kérúbù ò kì í fi tiwọn pamọ́. kérúbù ò fi tiwọn wọ́n á lò ó wọ́n á ní yìí lórúkọ Jésù ni. ìgbà tó ṣe ń yé wa gan la ṣe rí pé mixture ni. so kí lẹ wá ń wò tẹ́lẹ̀ dúró ti autopsy Nàìjíríà torí kò sí kátẹwàá sọ pé wọ́n fẹ́ẹ́ rí result wọn ò lè rí result tán máa ever fún yín ojú pé wọ́n máa sọ pé ọmọ yín mu drug ni kò sí nǹkan tán máa sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n á ní ó mu drug wọ́n lè sọ pé ìgbà tó mu drug yẹn pé show tó ti lọ ṣe show wípé nínú show yẹn ni hyper ló ti bẹ̀rẹ̀ sí ní hyper ló ti bẹ̀rẹ̀ sí high pé drug yẹn ti pọ̀ jù òun ló jẹ́ kọ́mọ yẹn páì wọn ò lè fún wa ju rìsọ́ọ̀tì yẹn lọ àbí mo parọ́ mo ti sọ kínní rí lẹ́yìn nǹkan tó máa sọ pé ó ṣẹlẹ̀ nìyẹn bọ́ǹsì wọn tẹ̀ tí wàá sọ pé wọn ò rí nǹkan kan pé torí pé ó ti pẹ́ wọn ò rí nǹkan kan mọ́ ẹ̀yin dẹ̀ lẹ́sìn ń fight justice kí ló dé tí ẹ wá lè gbé gba ọ̀nà tìbílẹ̀.
ó wà ní Ìgèdè, wọ́n ń pè ní elementary ní Ìgèdè. Ok, wọ́n ti delete ẹ̀. Kí ló dé tí ẹ wá lè ṣe tìbílẹ̀? Yeah, the result is stunted. Wọ́n ní kò sí result láti oṣù méje. Tẹ́kàn fi bí pẹ́ fi ìyàjọ́ ọmọ ọlọ́mọ nìyẹn náà. Wọ́n bá ti fọmọ yẹn lẹ̀ kó wà níbi tó bí yẹ bí punish ọmọ yẹn ni. Nísì purpose ẹ fi gbọ́mọ jáde ni pé kán fi lè wádìí àbọ̀rọ̀ àbòyè ìyá mi Àjíbọ́lá. Mo ṣe bá ìyá mi o. So ṣèbí purpose tẹ fi gbọ́mọ nìyẹn. Nísì ẹ rí purpose, no purpose. Èmi ti sọ kínní tẹ́lẹ̀ pé Nàìjíríà káṣí ẹ̀ lọ́jọ́ yẹn gan wọ́n máa lọ́mọ yẹn mu nǹkan ni kò sí nǹkan nǹkan náà máa ló mu nǹkan náà máa sọ pé ó mu Nàìjíríà kí náà sọ Nàìjíríà làwà ní Nàìjíríà làwà wọ́n máa ló mu nǹkan ni nǹkan tó máa ṣèṣì yẹn náà máa padà fún wa wọ́n á ló mu nǹkan ni. Bàbá Mohbad bá dẹ̀ gbọ́ èdè bàbá Mohbad Yorùbá àkẹrẹ ni bàbá Mohbad ń sọ o bàbá Mohbad wá sẹ́kọ̀ọ́ ni o ilé ló gbé o kò lè sọ pé òun ò ní experience pé òun ò ríru kìíní rí bàbá Mohbad kò sẹ́ni tó bá gbé nílùú òkè tí ò experience nǹkan táwa ń sọ yìí gbogbo tó táwa tó bá gbé ìlú òkè lájẹ ń sọ ọmọ òlú òkè ni yín náà bàbá Mohbad. àṣẹ ìyá mi. So kí ni mo try láti sọ ni pé bàbá Mohbad àwọn bàbá wa lẹ́ni tó bá sọ lẹ́nu àpòyà ló sọ kọ́ o mi ò pòwe fún yín o nǹkan tí Fásọ lèmi sọ o ẹ lè máa demonize tradition yín bí nǹkan tí mo máa ń sọ yìí pé àwọn bàbá tiwa technology tiwọn ò kì í lo ná technology òyìnbó máa ń nídìí manpower technology tàwa kò kí wọ́n máa ń pe ẹlẹ́dàá ní Gèdè Èkìtì òkè ẹ ṣe èmi ò tiẹ̀ mọ̀ yẹn Ọ̀kà ni mo mọ̀ mí mọ́ ti Gèdè Ọ̀kà ẹlẹ́dàá okay that's for thanks for the information ṣebí Ìkẹrẹ ni bàbá Mohbad ṣe mọ̀ pé àkókò àwọn àkókò Ọ̀kà là ń lọ ṣebí àwọn Èkìtì Ègèdè ni Ìgèdè Èkìtì náà ń lọ òhò. Tọmọ yẹn á dẹ̀ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láti bí oṣù méje ẹ̀ẹ́dẹ̀ lọ kìlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní dá lọ ẹ̀ẹ́ káwọn èèyàn lọ ní ojú gbogbo yín ni ẹ ti rí báyìí wọn àpíà sí yín ni á dẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ sóhun ẹ̀ẹ́dẹ̀ mọ gbogbo ibi tọ́rọ̀ ṣe wá èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹ lọ ń ṣe tẹ́sítì ẹ lọ ń ṣe kínní ẹ lọ ń ṣe lé 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 òun mo ṣe sọ pé a máa bẹ federal government Nàìjíríà wọn ò kàn lè wá sọ wọn ò lè suppress àwọn fẹ́ bá yé wa jẹ́ nìyẹn gbogbo ìṣẹ̀ṣe wa gbọ́dọ̀ wà nínú constitution gbogbo traditional way ta fi ń ṣe wà àwọn ọlọ́pàá wọn á lọ gba yẹta so tó bá lè lọ gba yẹta kán lọ gbò kí ìbọn má ràn wọ́n kí ló dé tí wọn ò lè wá fi àwọn tradition sí constitution láti prevent ìwà ìbàjẹ́ ṣebí gbogbo kíní àwọn bàbá wa ṣe ni láti prevent ìwà ìbàjẹ́ ìwọ tó bá ṣe nǹkan táṣìírí ẹ̀ tú next time ẹlòmíà máa bẹ̀rù àti ṣe. so tó wá yẹ pé sáyẹ́ǹsì títí wá yẹn òun ni ò wá dáa. so òun ni wọ́n ti sọ fún yín sí pé Ìgèdè Èkìtì mi ò tiẹ̀ ní kẹ́ gbà àkókò lọ wọ́n báyìí o Ìgèdè Èkìtì mo gbọ́ pọ́nná tún ń ṣe níjẹ̀bú náà mi kàn rántí ibẹ̀ wọ́n ti sọ fún mi rí níjẹ̀bú. exactly bàbá mi wọ́n sọ fún mi pé ó níbi tó ti máa ń pẹ̀dá níjẹ̀bú ọmọ Ìjẹ̀bú lẹni tó sọ fún mi ó ní ìlú ẹ̀ ó ní ẹ̀ bóyá ìlú ẹ̀ ló ti sọ lọ́jọ́ náà ó ti ń lọ bí 3 or 4 years báyìí. Apẹ̀dá wà níjẹ̀bú náà tó máa pe wọ́n á pe ẹ̀dá yẹn á dẹ̀ jáde sí wọn á sọ nǹkan tó ṣẹlẹ̀ sóhun. so kí ló wá ní bàbá Mohbad ṣe wá sọ lẹ́nu tó sàkóyà kan
torí àwọn faith tá a gbé yìí gan illusion pọ̀ ọdún faith tá a gbé tá a ń bá káàkiri yìí náà ó ní mo sọ pé mo sọ́ọ̀rì gan láti sọ mi ìbá faith yín jẹ́ o orúkọ Jésù ò lè pa eṣinṣin orúkọ Jésù kò lè pa eṣinṣin ẹ wo eṣinṣin kẹ́ ẹ pàṣẹ fún eṣinṣin sí pé ìwọ eṣinṣin mo pàṣẹ lórúkọ Jésù jábọ́ ṣé kò lè ṣe má nǹkan tó ń tàn wá jẹ lórí jẹun tán gbàdá bàbá tó nílé òun pàṣẹ ẹ̀mí mọ́ tó ń gbé àgbéró ń bo lórúkọ Jésù ti ṣàgbéró àdá fídíò kan tó ń gbé káàkiri mi ò kàn bọ̀ fídíò yẹn wà lórí fóònù mi but kò sí mi ò mọ bí fóònù tó wà ń bá ṣò ẹ̀ tí wọn tó wá yọ àdá síta ó lágbéró ìjọ wo lórúkọ Jésù dàgbéró yàtọ̀ sínú mọ Zion tó ti ń parọ́ tó dẹ̀ yẹ pé ẹni tó ní mọ Zion tó bá yẹ pé ọ̀run àpáàdì wà òun ló máa kọ́ lọ ọ̀run àpáàdì torí báyìí sọ pé gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀ báyìí ní gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀ báyìí ní fún ègbé ní fẹ́ni tó ń pe rere ní búburú so bíbélì idà olójú méjì ni tó ń pa irọ́ tó yẹ pé nínú mọ Zion film tó wọ́n sọ pé ní orúkọ Jésù báyìí ṣe ni àrá á máa sán gbìgbìgbìgbìgbìgbìgbìgbì ilé á máa wó gbìgbìgbìgbìgbìgbìgbì ṣùgbọ́n tó bá sọ pé Ṣàngó Ṣàngó ò ní dáhùn. ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀méje kẹ wá gbọ́wọ́ sórí láńtà tí ò bá ti jó yín ọ̀ kẹ tan àbẹ́là kẹ wá sọ pé mo pe orúkọ Jésù ẹ̀mí mímọ́ kẹ wá gbé ọwọ́ sí orí àbẹ́là tí ò bá ti ní ju ọwọ́ yín ṣùgbọ́n tó bá ń ṣọdún èṣù àwọn ọmọ èṣù á máa jó nínú iná iná ò ní jó wọn wọ́n á máa ṣọdún Ṣàngó àwọn ọmọ Ṣàngó á máa jó nínú iná iná ò ní jó wọn wọ́n á máa ṣọdún ọdún Ògún àwọn ọmọ Ògún á máa jó nínú èèsàn iná ò ní jó wọn inú báìbù lẹ ti kà á Ṣádárákì àti Méṣákì àti Abẹdínígò wọ́n wà nínú ìléru náà nǹkan táwọn bàbá wa ń ṣe ń gbà yẹn ni wọ́n ṣe irọ́ náà pa fún yín torí àtẹ bá wo artifact àwọn 3 wise men èèyàn dúdú ni wọ́n they were black people mo ní artifact wọn they are black èèyàn dúdú black people ni wọ́n kò ń ṣe òyìnbó kan wá tàn yín ni wọ́n package ẹ̀ ni wọ́n change wọ́n get so many information lọ́dọ̀ àwa black tán rò tán fi wá padà gbéra wọn ga láti tan ọjọ́ iwájú èèyàn dúdú jẹ́ àwọn tó jó nínú iná nu báìbù èèyàn dúdú 3 wa wọ́n tún aṣọ tó wọ̀ kan fẹ́ dàbí aṣọ òkè tó ní yẹtuyẹtu báyìí létí bọ́tẹ́ bá wo kíní ara ẹ̀là ẹ̀ rí yẹtuyẹtu létí ẹ̀ ṣé wọn kó aṣọ òkè wá ṣé wọn kó máa ní fringes abẹ́ ti gbàgbé ṣé wọn kó èsì tálá ńlá júlà kí máa ń lo fringes mọ́ ṣé wọn kó aṣọ òkè tẹ bá wò ó máa ní fringes létí báyìí olórúkọ tó máa ń pè mo ti gbàgbé òyìnbó ẹ̀ mò ń sọ gbogbo aṣọ òkè tí mo máa ń lò kékeré ló máa ní fringes like my grandmother my granny mi ní aṣọ òkè gan like aṣọ òkè gan granny mi dẹ̀ máa ń jójó bílẹ̀ granny mi ní aṣọ òkè lóríṣiríṣi wọ́n ní àwọn aṣọ òkè oríṣiríṣi ó máa ní kinní báyìí ṣe wọn pé bí ọ̀já ṣe wọn pé ọ̀já náà máa ń ní kinní létí báyìí ọ̀já tó máa ní bẹ́ẹ̀ náà láṣọ òkè ó máa ní kinní létí báyìí tó bá hun tán wọ́n yẹ pé aṣọ òkè wà mo lè lọ máṣọ òkè wá so ó máa ní kinní yẹn irú tó wà lọ́rùn àwọn tó ń pè ní 3 Hebrew men tó ń tàn yín jẹ fún òyìnbó kan ni wọ́n nìyẹn nínú archaeology evidence mo ṣe sọ pé kí ni reason tí àwọn dádì jíò wa tí wọn ò lè kọ́ archaeology school wọn kò tó wá ká archaeology school àwọn èèyàn máa wise ṣé kérú Pentecostal ni bàbá Mohbad ni so another thing tí mo fẹ́ bá yín sọ bàbá Mohbad lórí ọ̀rọ̀ àdúrà ẹ̀rín yín dẹ̀ ń pa mí bàbá Mohbad ọmọ ọdún mélòó làdúrà àwọn ọmọ ọ̀sìn wọn kì í ronú wọn they don't cannot think ẹ̀yin náà ẹ sọ nínú interview yín pé Mohbad kì í gbọ́ràn sí yín lẹ́nu ẹni tẹ́ wá sọ nínú àwọn interviews tẹ́ ti ṣe ẹni tẹ́ wá bá Mohbad sọ̀rọ̀ ẹni kì í máa gbọ́rọ̀ yín pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ń gbọ́ wà tó yá kì í gbọ́rọ̀ mọ́ àdúrà tó ti wà lọ́dọ̀ Mohbad ọmọ kékeré làdúrà ṣe rí owó táwọn ọmọ yẹn rí ní kò jẹ́ kí wọ́n mọ nǹkan kan àwọn ọmọ ọ̀sìn bó ṣe máa ń ronú tẹ́ bá fẹ́ dì pẹ̀lú àwọn ọmọ ọ̀sìn ẹ máa come to level wọn ní o ẹ lè máa fi old school kẹ́ máa fi dì pẹ̀lú wọn
bàbá Mohbad tẹ́ bá fẹ́ dí pẹ̀lú àdúrà lè máa fi old school dí pẹ̀lú àdúrà come to level àdúrà ni so many things àdúrà ń ṣe a lè máa wò pé àdúrà disappoint wa gangan àwọn nǹkan kan wà tàdúrà ń ṣe ń sì tó yẹ pé kò yé àdúrà gan fúnra rẹ̀ tó yẹ pé létà ló máa padà wá yé àdúrà mo give mo sọ kankan lẹ́ẹ̀kan pé ẹ̀gbọ́n tó ń gbé 500,000 bàbá wọn tí kìíní ta mọ́ bàbá yẹn ó ta mọ́ ìdí bọ̀dá yẹn ní Adùgẹ̀ mi ìfẹ́ dẹ́ dárúkọ ẹ̀ mi ìfẹ́ ṣe public figure so tí ìjòkó tó ta mọ́ wọn ní ànídìí ní Adùgẹ̀ ńgbà náà òun ló padà wá ṣẹ̀yìn bàbá yẹn wọ́n sọ pé ọmọ tó bá máa ṣẹ̀yìn òbí ńgbà mi òbí ò kí mọ ọmọ tó máa ṣẹ̀yìn òun èèyàn ò kí máa ń fi nǹkan tó ń ṣẹlẹ̀ ní presently judge wọ́n lè fẹ́ ṣe DNA àdúrà nínú Mohbad àti àdúrà ta ló jọ yín jù àdúrà ló mo gbọ́ ọmọ tẹ́ ẹ bí àdúrà ló jọ yín jù gbà tí mo rí fọ́tò àdúrà ló Mohbad jọ yín o torí ìgbà tó ti di star tó ti ń lo makeup ojú ẹ̀ ti yàtọ̀ bọ̀ ẹ wo bá àdúrà ṣe rí àdúrà is just your carbon copy Mr. Joseph Aloba o ò nídìí DNA kó tó mọ̀ pọ̀ ọmọ ẹ lélẹ̀ tí ìyá Mohbad bá sọ pé òkè lọ ṣe DNA it's just a split of tongue obìnrin you know we woman obìnrin lè te she's just saying that everybody ló mọ̀ pé àti ìbùkún àtàdúrà àti Mohbad they all look like you ṣé wọ́n nídìí DNA kan tó mọ̀ pé ọmọ yín ni àdúrà ọmọ yín kan ti lọ ẹ tún sọ ọmọdé ẹ wá fi ọmọdé ẹ wá fi pọn wọn ní ọmọ yàn kì í burú ká ní ká ẹkùn pajẹ this boy is talented pẹ̀lú orin tó kọ àdúrà mo orin tí ọmọ yẹn kọ ohùn ẹ̀ báyìí àfi bí ohùn ẹ̀gbọ́n ẹ̀ which means that ó lè continue legacy ẹ̀gbọ́n ẹ̀ legacy tẹ́ ẹ̀gbọ́n ẹ̀ filẹ̀ ó lè continue ẹ̀ bí Ṣeun bí ò ṣe jẹ́ kí Egypt ti parẹ́ àbẹ́ẹ̀ mọ̀ pé Ṣeun ni ò jẹ́ kí Egypt ti parẹ́ Ṣeun ẹ̀gbọ́n Ṣeun ìyẹn Uncle Fẹ́mi òun ti ní báǹdì títí ẹ̀ kí bàbá wọn tó kú ìgbà tí Ṣeun ti kéré ní Ṣeun ti máa ń ṣeré ní ló ti máa ń ṣeré ní shrine èmi ò lọ shrine rí o ṣùgbọ́n àbúrò màmá mi òun ni Fẹ́mi ó sùn là tó jẹ́ PRO bàbá Ṣeun bọ̀dá Fẹ́mi ọ̀nkú tèmi ni ìgbà kan tí mo ṣe program mo sọ mọ́rọ̀ bọ̀dá Fẹ́mi àbúrò mọ́mì wa ni because màmá ẹ̀ àti màmá mọ́mì mi ìyá kan bàbá kan ló bí wọn first born grandma mi ló mú bọ̀dá Fẹ́mi lọ sékòó àwọn ló mú wọn sí ibi tán ti kọ́ṣẹ́ photographer nígbà tí wọ́n kọ́ṣẹ́ photographer tán lọ join Fẹlá wọ́n bá Fẹlá lọ sẹ́wọ̀n ní 1983 ṣé bí àwọn náà ní tán Fẹlá ẹ̀wọ̀n tí Fẹlá kọ́kọ́ lọ bọ̀dá Fẹ́mi tẹ̀lé lọ so àwọn tí Fẹlá trust jù láyé Fẹ́mi Òṣùnlá àti bẹ́ẹ̀ kọ́ a lọ shrine o ẹ̀gbọ́n wa ò tiẹ̀ a tó bẹ́ẹ̀ but kékeré ní Ṣeun ti bẹ̀rẹ̀ bí 8 years ní Ṣeun ti bẹ̀rẹ̀ sí ń play now ló ti bẹ̀rẹ̀ sí ń play mo rántí ń gbà yẹn wọ́n máa ní pé Ṣeun máa play lénìí àwọn bọ̀dá wa máa ń lọ wo Ṣeun gbà yẹn but àwa ò lọ o wọn ò lè jẹ́ ká lọ o àwọn ẹ̀gbọ́n wa lọ máa ń wò so ìgbà tí bàbá Ṣeun tó pass away gbogbo àwọn Egypt 80 wọ́n wá pick Ṣeun pé kí Ṣeun kó carry legacy bàbá ẹ̀ so legacy yẹn òun náà ni ò jẹ́ kí legacy Fẹlá parẹ́ lénìí tó jẹ́ pé àwọn àìmọye àwọn olórin míì tán ti kọrin tí wọ́n gbórúkọ wọn mọ́ ṣùgbọ́n Fẹlá ó sì ń lọ Egypt 80 ni anywhere tí Ṣeun bá lọ lénìí Egypt 80 Egypt 80 Egypt 80 báǹdì bàbá yẹn òun ni Ṣeun continue legacy yẹn so àdúrà as well tẹ bá ro ti bàdúrà ò cooperate pẹ̀lú yín
tẹ́ bá bá ọ tẹ́ bá lọ bínú sódì ìbínú tẹ́ máa regret lọ́jọ́ iwájú ni. Ìbínú tí ẹ máa padà regret. Ẹ káàbọ̀ o. Ẹ ṣé. Ìyá Dorcas, you are welcome. Ẹ káàbọ̀. Bàbá Mohbad, tẹ́ bá lé àdúrà fún ẹkùn pajẹ, Ọlọ́run má yẹ kẹ́ sun ẹkún alẹ́. Wọ́n máa ń sọ pé tó bá kọjú sí ẹkùn ta tó bá wá kú òkan nìkan wàá tèrò ara ẹ̀ pa. 10 years àná sí mọ́mí ẹ̀yin yín lẹ fi sọ pé àwọn ọmọ yìí ọdún ìyá wọn abandon wọn, ẹ̀yin nìkan lẹ singularly look after wọn. Àdúrà ò tí ì gbọ́n o, ọmọ kékeré ni. Ó lè ṣe àwọn mistake kan tó jẹ́ pé later ó sì máa realize ẹ̀. So tẹ bá wá abandon ọmọ yẹn àbí tẹ́lẹ̀ disown ẹ̀ kì í ṣọmọ yín mọ́ tí ẹ support ẹ̀ at the end of the day ẹ máa blame ara yín because ọmọ yìí ó ti tẹ̀lé ẹ̀gbọ́n ẹ̀ for a very long time. Ó ti bá ẹ̀gbọ́n ẹ̀ gbé ní malian bó ṣe sọ, ó ti bá ẹ̀gbọ́n ẹ̀ kọrin. Àní ohun àdúrà tí mo gbọ́ àfi bí ohun ẹ̀gbọ́n ẹ̀ ni o, torí tá bá play ẹ̀ ń sìn ọ̀rọ̀ àwọn Facebook lé wọ́n lè sọ pé àtúnṣe copyright. Voice tẹ bá gbọ́ voice àdúrà tàdúrà bá ń kọrin ó dàbẹ́ ni pé mo gangan ló ń kọrin. So which means that àdúrà ó lè continue legacy Mohbad tó fi jẹ́ pé iṣẹ́ tí Mohbad ti bẹ̀rẹ̀ tí kò fi ní parun òun náà ń pè ní continuity. Téèyàn bá bínú díẹ̀ bíbélì tẹ́lẹ̀ gbàgbọ́ ó ní pé ìbínú téèyàn bá tún bínú jù ó ló ń ba nǹkan jẹ́ o. Tó bá bínú ó ní kó tún reverse padà. Ẹ̀yin lẹ bí àdúrà dẹ̀ jọ yín. Tí àdúrà bá di ògo lọ́jọ́ iwájú tó bá ti ń sọ pé bọ́n ṣe ń sọ pé bàbá Mohbad náà máa sọ pé bàbá àdúrà. Tó bá yá ẹ̀yin àti ẹbí yín ló máa padà kù. Wọ́n sọ pé wọn ò mọ ọmọ tó máa sìyàn. Èèyàn mọ ọmọ tó máa gbẹ̀yìn ẹ̀ nínú àwọn ọmọ. Ọ̀rẹ́ mi kan ó nọ́ọ̀tì gan ìgbà tó kéré. Ó bẹ nígbà tó kéré. Nítorí pé ó bẹ ẹ ṣáà mọ̀ báwọn mọ̀mọ́ wa ṣe máa ń ṣe láyé àtijọ́. Discipline tíṣà di màmá ẹ̀. Òun dẹ̀ ti bẹ ńgbà yẹn àtó ti lọ sí federal school tó bá dé bíi kó wọ ṣòkòtò kó ṣakọ kó lo màmá ẹ̀ dẹ̀ rí gẹ́gẹ́ gbogbo kinní yẹn bíi inú bí mọ́mì ẹ̀ kò dẹ̀ kí ń gbọ́ràn sí wọn lẹ́nu. Kò dẹ̀ ṣe pé ó ń kọ́kùnrin bọ̀ ṣe mọ̀ pé kọ́mọ bẹ ó bẹ gidi gan. Ibi tí wọ́n bá ní kó má jókòó sí ló máa jókòó. Òun ló tọ́jú màmá yẹn jù, òun ló wá eventually tọ́jú ìyá yẹn jù. Wọ́n ní bẹ́ẹ̀ ni ṣe rí kọ́lọ̀ la ṣe máa rí. Ẹni tó bá ní ọmọ ẹ̀ ẹ̀gbọ́n ò gbọ́ràn sí yín lẹ́nu ẹni àìgbọ́ràn sí yín lẹ́nu òun ló jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí padà ṣẹlẹ̀ sí. Àbúrò náà ń sìn ó bá yín ṣe kàńtá kérúbù lẹ pera yín náà. Tọ́rọ̀ bá báyàn wọ́n ní èèyàn wàá rìn sọ̀rọ̀ ara ẹni náà pé Ọlọ́run báwo ni tèmi ṣe jẹ́ táwọn ọmọ mi tí wọn ò ní gbọ́ràn sí mi lẹ́nu tí mo ṣe máa jìyà lórí àwọn ọmọ táwọn ọmọ ò ní gbọ́ràn sí mi lẹ́nu. Because this boy is another star. Nǹkan tèmi rí nìyẹn o
mo rí àwọn nǹkan ń ṣépè fún, mo rí lórí YouTube àwọn èèyàn ń ṣẹ́ èpè fún, wọ́n ń pàṣẹ courses lórí ọmọ ẹ̀ bàbá Mohbad, àwọn tó náà ń fight fún ẹ̀gbọ́n ẹ̀ wọ́n nítorí pé kò sọ̀rọ̀ wọ́n ń ṣépè fún. Èmi ò bá wọn ṣépè fún o wípé wọ́n ní kò ní shine. Ṣé tọmọ yín ò bá shine, kí ni ayọ̀ ti yín nú kọ́mọ yín má shine? Oríire wo ló jẹ́ fún yín tí kò ṣe nítorí pé Mohbad shine òun làwọn èèyàn fi mọ̀ yín sìn? So ẹ mọ nǹkan tí ọmọ yìí tí ó sọ pé òun tí ò cooperate pẹ̀lú ilé ni ó lè wá jẹ́ pé tó bá dọ̀la pé ẹ̀yin àti ẹ̀ lè máa wá di the best friend tí ò wá sẹ́ni tó máa ráàrin yín mọ́. So ẹ má torí àwọn circumstances àwọn ogun tó ẹ challenges tẹ́ ń face nsìn kẹ́ ẹ fi ọwọ́ ara yín kẹ́ fi lé ọmọ yín fẹ́kùn pajẹ o. Ọmọ ẹni ò kì í burú ká fẹ́kùn pajẹ náà sọ o. Ìyẹn la advice tẹ́mi fẹ́ fún yín o Mr. Joseph Aloba. Advice méjì mo fún yín. Ẹ lọ padà sílé, ẹ lọ fi tradition ẹ lọ fi wádìí nǹkan tó pọ̀ mọ́ yín tẹ́ bá mọ̀ pé fẹ́ mọ̀. 2, àdúrà. Ẹ make sure pé ẹ̀yin àtàdúrà kẹ́ reconcile at all cost because he's a star, he's a glory which he can continue the legacy of his brother. Tí nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ ṣe tí ò fi ní di story, tí ò fi ní di past story. So nǹkan tí a gbé wá ní alẹ́ yìí nìyẹn o. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa o. A ti sọ̀rọ̀ nípa Ẹ̀là ọmọ Òyìgí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ everybody fún àtìlẹ́yìn tẹ́ ṣe. Mo ṣe ń padà wá ṣe testimony lórí ọ̀rọ̀ Ẹ̀là. Bẹ́ẹ̀ ni. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí pé a ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Tó bá di ìwòye ọdún tó ń bọ̀ a tún dùn jù báyìí lọ. So ẹ ṣé o. Ṣé àṣetò náà ṣó wà okay? Ṣé a ṣe dáadáa? Ẹ̀yin tèmi, I need response o. Ṣé a ṣe dáadáa? Kò tiẹ̀ sẹ́ni tó dá mi lóhùn. Okay. Ẹ ṣé o. Ṣeun o Yèmí Lùkà o. Ẹ ṣé everybody. So lẹ́yìn tá a ti parí ọdún Ẹ̀là báyìí. Thank you everyone. So a ṣì máa debunk o. Ìyẹn omi òkè kínní o. Debunking continue. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Ìṣàmọ́dún. Ẹ ṣé bàbá di Andrew. So announcement Ìṣẹ̀ṣe Day in London is coming. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK pátá Ìṣẹ̀ṣe òdí o. Ó ti dájì obì àtùkà nárùn ẹ o. Ẹ ṣé in fact nǹkan experience mi pẹ̀lú kíní yìí ó ṣe ń look ìyẹn pẹ̀lú ọdún Ẹ̀là yìí. Mo feel nǹkan kan lánàá ṣe mọ̀ bọ́n yẹn parí kíní yẹn tán lánàá mo feel energy kan. In fact mo feel energy kan lánàá bọ́n yẹn parí ẹ̀ lánàá yẹn. So ló yẹ kí n gbà pé Ẹ̀là fúnra ara ẹ̀ òun gangan ló fẹ́ sọ fún ayé pé mi ò kì í ṣe Jésù o, ẹ má pè mí ní Jésù mọ́ o. Ẹ̀là ni mí, ọmọ Òyìgí lèmi o, ọmọ Màríà ni Jésù. Bẹ́ẹ̀ ni o. So mo dúpẹ́ o. Àní rí jù báyìí lọ. Ó dìgbà kan náà.